لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى تكون له من قد يزون بني سيرا وعلانيا. بسم الله الرحمن الرحيم. عسى تكون له من قد يزون بني ليلا نهارا. بسم الله الرحمن الرحيم. عسى تكون له من قد يزون بني جمعا فرادا. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. نجنا إلهي من كل كيد عدوي ومن كل شر حبيبي ومن كل شر الزمان. نجني إلهي من كل كيد عدوي ومن كل شر حبيبي ومن كل شر الزمان. نجني إلهي من كل كيد عدوي ومن كل شر حبيبي ومن كل شر الزمان. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti wọlé, gbogbo yín pátápátá bẹ ṣe ń wọlé, gbogbo yín náà ni mò ń rí. Ẹ má bínú mi lè máa dárúkọ, ṣùgbọ́n ládàáyan orí mo kí kàkà kí ọ̀kan lọ́mọ mo rí kó ti wọlé. Mẹ́sẹ̀gì dẹ́wà tí mo fẹ́ páàsì fún kàkà kí ọ̀kan lọ́mọ lénìí. Ìfẹ́ wa náà lẹ ní, kọlọmbà wa sọ yín lẹ́san, kọlọmbà wa nífẹ̀ẹ́ yín. Ẹ dákun kàkà kí mo ti rí pé ẹ ti wọlé o, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ jáde. A jọ parí prógámù ní ìní. Mi dẹ̀ nílò kọ́mẹ̀ntì yín bó ṣe lè hùn kó mọ́, mi ní ìdí kọ́mẹ̀ntì yín kankan o. Ìní ìdí kọ́mẹ̀ntì yín o kàkà kí. Ṣùgbọ́n nǹkan kan tí mo kàn fẹ́ sọ lénìí ni wípé gbogbo àná la rí bó ṣe ń lọ, gbogbo la rí bó ṣe ń lọ. Ká wá bira wa pé ṣé bó ṣe ń lọ yìí ṣé ẹ̀sìn ni àbí géèmù? Torí pé èmi ò sí ní ẹni tí máa ń parọ́ fún yàn, mi dẹ̀ sí ní ẹni tó ń tọ̀yàn. Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé, máa bá a tẹ love like, ẹ̀dẹ̀ máa bá a share, máa bá a share. Prógámù tí mo níjọ́ Friday mo mọ̀ mi fẹ́ dàpọ̀, torí pé prógámù kan ni mò ń bá bọ̀ nípa àṣírí tí ó wà láàrin Yusufu àti Captain Yahya Albarka láti jọ syndicate parapọ̀ àtàwọn tó kù láti bà Ustaz Jamiu lórúkọ jẹ́. Ìyẹn ni mò ń bá bọ̀, so that ìyẹn mo fẹ́ change of Friday kó tó wá di pé tọ́pìkì mi náà tó wá lọ já papọ̀ mọ́ nípa ti àwọn ní COS àbí CSO dẹ̀ ní bíá COS bíá CSO ní iṣẹ́ àmọ́ àwọn ní fake wedding. Gbogbo yẹn ó dijọ́ Friday, torí ẹ̀rí pọ̀ tí mo fẹ́ kó wá lórí yẹn gan. Aláìrún ń kùn mí. Ẹ̀rí pọ̀ tí mo fẹ́ kó wá lórí yẹn, ẹ̀rí pọ̀. But tí mo fẹ́ sáré ṣe lénìí yìí, mo kàn fi jẹ́ kó yí àwọn èèyàn wa. Màá pè padà. Ṣùgbọ́n màá pè padà, mo ṣe program lọ́wọ́. Mo kàn fẹ́ fi kíní kan yí àwọn èèyàn wa lénìí, torí pé social media ó
wọ́n fi ń lu àwọn èèyàn ní jìbìtì gan. Ṣùgbọ́n tó bá máa gbọ́ ló máa gbọ́, ẹni tó ní gbọ́ ò ní gbọ́ o. Mo dẹ̀ kí Madrasatul Wahhabiyya náà, mo kí àwọn náà káàbọ̀. Wọ́n fi social media yìí wọ́n fi ń lu àwọn èèyàn ní jìbìtì torí pé wọ́n mọ̀ pé àwọn èèyàn fẹ́ ṣe t'Ọlọ́run. Àwọn èèyàn fẹ́ ṣe ẹ̀sìn. Wàláì. Àwọn èèyàn fẹ́ ṣe ẹ̀sìn gan. Látara pé àwọn èèyàn fẹ́ ṣe ẹ̀sìn yìí, wọ́n wá ń tara ẹ̀sìn, wọ́n fi ń lu àwọn èèyàn ní jìbìtì. Ṣùgbọ́n fún wọn tó bá jáde pé ẹ̀sìn ló fẹ́ ṣe, mo fẹ́ kó gbọ́, kó mọ̀ yàtọ̀ láàrin ẹni tó ń ṣe ẹ̀sìn àtẹni tó ń ṣe ẹ̀sìn. Ìyàtọ̀ wà láàrin méjèèjì. Ẹ̀sìn wa lẹ̀sìn Islam tó dẹ̀ fi ń nóore jù, ẹ̀sìn Islam ni. Islam tá dẹ̀ wí tá bá lọ wò túmọ̀ ẹ̀, peace ni, àlàáfíà ni. Àlàáfíà ni wọ́n ń pè ní ìsìláàmù. Inú àlàáfíà yìí láti máa wá rí déédéé. Ẹni bá máa ṣe ìsìláàmù tó mọ̀ kó fẹ́ polówó ìsìláàmù fún yàn, ó fẹ́ fi ìsìláàmù yéèyàn, òun láti ní déédéé. Òun láti ní dọ́gbadọ́gba lọ́wọ́ pé inna Allaha ya'murukum bil adli wal ihsan tí àwọn afáwọn fi ń parí útúbàjọ́ Jímọ̀. So that ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá fẹ́ ṣẹ̀sìn. Látara pé wọ́n fẹ́ ṣe ẹ̀sìn yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ one chance. Ẹ rí wípé Ustaz Jamiu Adégúnwà ọlọ́ba mi ṣe dáadáa fún àfáà náà. Wọ́n ṣe prógráàmù lánàá lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa Yusuf Adépọ̀jù àti Ustaz Jamiu. Wọ́n ṣe prógráàmù lánàá lórí kéèsì wọn tí wọ́n ń bá bọ̀. Inú mi dẹ̀ dùn pé lẹ́nu ìgbà tí Ọlọ́run ní kí a tó establish kéèsì yẹn padà, àwọn èèyàn tí nǹkan ò yé, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ti padà wá ń yé báyìí pé àfikọ́ Ọlọ́run dáríjì àwọn lórí táwọn ti sọ lórí ọ̀rọ̀ yìí, torí pé eléyìí kò kí ń ṣe ẹ̀sìn rárá. Mo kí Ustaz Jamiu Adégúnwà, you are welcome. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn padà yí pé kò ń ṣe ẹ̀sìn làwọn ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló já sí pé wọ́n ń ran àwọn ará bíbá yìí lọ́wọ́ látara pé àwọn fẹ́ ṣe ẹ̀sìn ni. Ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ wọn ti wá padà wá rí ń sìn pé Ọlọ́run dáríjì àwọn, àṣẹ gbogbo táwọn ti ná, àṣẹ kò sí ládàá kan fáwọn níwájú Ọlọ́run, àṣẹ àwọn ò ní ní dáadáa kan níwájú Ọlọ́run. Àṣẹ gbogbo táwọn ná yìí, àṣẹ àwọn náà àná dànù ni. Torí ẹ̀sìn làwọn ti fẹ́ náwó. Ṣùgbọ́n wọ́n padà wá rí ń sìn pé ẹ̀sìn kan náà náwó lé lórí, géèmù ni wọ́n náwó lé lórí. Lọ́pọ̀lọpọ̀ wọn ṣe bẹ̀rẹ̀ sí ń tọrọ àforíjì. Ìwọ tó bá wá kù bẹ́ẹ̀ tí wọ́n náà ti fẹ́ máa náwó ẹ sọ́nà òfò, sọ́nà àdánù, ìwọ ni kò sọ fún ẹ, yẹ kí wọ́n máa parọ́ fún ẹ pé ẹ̀sìn ló náwó lé lórí. Kò sí nǹkan tó burú kan sọ fún ẹ pé géèmù là ń gbá o, géèmù ni o. Tó bá máa náwó ẹ náwó nítorí géèmù, má sọ pé ò náwó wọ́n ń tàn pé iṣẹ́ Ọlọ́run ni. Iṣẹ́ Ọlọ́run kọ́ o, iṣẹ́ Ọlọ́run kọ́ o. Wọ́n fẹ́ fìyà jẹyàn lọ́nà àìtọ́. Wọ́n fẹ́ fi ìyà jẹ èèyàn lọ́nà àìtọ́. Wọ́n bà orúkọ èèyàn jẹ́, wọ́n impersonate èèyàn, wọ́n tún wá fẹ́ fìyà jẹ lọ́nà àìtọ́. Wọ́n wá ní kí wọ́n máa kówó tiẹ̀ wá, kí wọ́n wá kówó lé owó tiẹ̀ lé lórí. Ṣé o mọ̀ wípé gbogbo tí wọ́n bá ṣe lénìí, ọmọ ẹ máa jèrè ẹ̀ lọ́la? Níjọ́ tí ibi tí wọ́n ti ní àkápá láti gba béèlì ọmọ ẹ̀. Àbí ìwọ ò mọ̀ pé kò sí bí èèyàn ṣe lè náwó lọ́wọ́ tó, Ọlọ́run ní àdánwò tó ń ṣe déédéé olówó. Kò sí bí èèyàn ṣe lè tó nú ayé, àdánwò oníkálùkù lọ́lọ́run ní déédéé ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Mo gbọ́ ńjọ́ kan wọ́n ní Dangote ń sunkún lórí social media, mo ní kí ló ń pa lẹ́kún. Ẹni tó wá wà lẹ́gbẹ̀ẹ́ mi ni pé ṣé mi ò mọ̀ ni pé
kò sí bí yàn ṣe tó nínú ayé tó lọ́hùn ní déédéé àdánwò tó ka tó máa pálẹ́kún nítorí màmú Dangote sùn lórí social media ó túmọ̀ kò sẹ́ńtọ́ lọ́hùn ò lè pálẹ́kún kọ́ lọ́hùn tó wá padà wá ṣe ìdájọ́ bó bá ṣe fẹ́ kí àdírẹ́sì má pọ̀ ju lẹ́tà lọ mo fẹ́ fi àwọn ọ̀rọ̀ kan dá wa lójú lẹ́nu wípé látòrí Saheed Shittu ni o àti Yusufu ni o àwọn méjèèjì kò sí bẹ̀rù Ọlọ́run lẹ́mìí wọn bó ṣe lòun kó mọ́ torí pé afáàmúfọ́lọ́run ṣọ́ sọ ọ̀rọ̀ kan àtàfà ẹ̀sà òkè ọjọ́ tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn a sọ ọ̀rọ̀ yẹn a gbé wá bọ̀ táwọn èèyàn ò mọ ọ̀rọ̀ yẹn bó ṣe tó wọ́n ṣẹ̀ wá ń gbàgbọ́ wọ́n ní kéèyàn ṣe burúkú kéèyàn ṣe ohun tí ò dáa ibi tẹ́rù Ọlọ́run ti bà wọ́n ibi tẹ́rù Ọlọ́run ti bò wọ́n lára Saheed ni pé kéèyàn ṣe ohun tí ò dáa kó wá bọ́ síta gbangba kó wá tó forúkọ Ọlọ́run búra kó dẹ̀ máa ṣépè lórí rọ́ mo fọ́ lọ́jọ́ tó ké ibi tẹ́rù Ọlọ́run ti kọ́kọ́ bà wọ́n lára Saheed Shittu nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ìmọ̀ ti Malam Yusuf ń gbà yẹn torí pé oníwẹ́nẹ́wẹ́nẹ́wẹ́nẹ́ lòun ṣùgbọ́n nísìn àwọn èèyàn tó wá padà mọ̀ pé inú ẹni tí máa ń ṣépè tó ń búra lórí irọ́ tó tó Yusuf náà ò sí kò fẹ́ sí abágídí wa wa alaikum salam tó barakatuh so that afẹ́sà kí wá sọ wípé kí èèyàn fi orúkọ Ọlọ́run lu jìbìtì afẹ́sà ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní kí èèyàn fi orúkọ Ọlọ́run lu àwọn èèyàn ní jìbìtì ó burú ju ẹni tó fi ayé lùyàn jìbìtì lọ ó gbọ́ kíyàn ṣàmọ́lé àwọn èèyàn ó gbalẹ̀ ó talẹ̀ àbó ṣe kankan mi ò mo kàn fi ṣe sample ni o bóyá ó fi ọ̀nà kan gbé owó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà ayé wọ́n ní ó tún nóore fún ẹ ju ẹni tó forúkọ Ọlọ́run lùyàn ní jìbìtì lọ kí wá ló fi ń burú tóun táwọn pípù yìí wá ń ṣe ẹwà dúró lọ́tọ́ ti pa fún ayé lórí kéèsì Sars Jamiu mi ìfẹ́ wọnú kéèsì yẹn púpọ̀ lẹ́yìn tó Sars Jamiu ti ràn mí lọ́wọ́ lánàá púpọ̀ àmọ́ lẹ́nìí gbogbo aládùn tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan láàrin èmi àti Saheed Shittu lórí social media àwọn èèyàn wá ń pè wá ṣe sùúrù ẹ ṣe gbá ẹ ṣàwò mo wá fẹ́ káwọn èèyàn mọ ohun tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn lénìí kẹ́ lè mọ̀ pé fúnra ara wọn ni wọ́n lọ jí wàhálà ibi tí wàhálà sùn sí fúnra ara wọn náà lọ jí wàhálà yẹn wá ti toro mọ́ wọn lọ́rùn nsìn wá ti di ilé ògbà ọ̀nà ògbà èyíbó kan ló sọ̀rọ̀ kan ní don't start what you will never finish má bẹ̀rẹ̀ ohun tó lè parí náà má bẹ̀rẹ̀ gbogbo ayé ló mọ tí mo gbé dání lórí pé ẹ̀ ń bá àwọn àfáà wa lórúkọ jẹ́ láti máa fi dojú ti Islam ló mú mi jáde a dẹ̀ ń fa ọ̀rọ̀ yìí bọ̀ láti 2017 láti ń fa ọ̀rọ̀ yìí bọ̀ 2018 2019 wá jáde tán sí yìí but we thank God wípé mo máa ń sọ̀rọ̀ kó pé you will learn in hard way we thank God pé Ọlọ́run padà ní kí o gba ohun tá a fẹ́ by fire by force a gbá àwọn àgbàlagbà yìí lẹ́nu ẹ̀ a gbá wọn lẹ́nu ẹ̀ ṣé lè rẹ́jọ́ ta ní kóòtù yẹn ẹjọ́ tó wà ní kóòtù yẹn a ní kò lè yanjú o àmọ́ wípé wàá sọ wípé o ò ní dá ìjọba lóhùn ìjọba ló ń pè ẹ́ ààrẹ ń pè ẹ́ onú ń dífá Yorùbá ló máa ń sọ bẹ́ẹ̀ o tífá yẹn bá sọ ẹni ta ló ti máa gbọ́ ẹnu ààrẹ ló ti máa gbọ́ àwọn adájọba yẹn lóhùn bó ṣe lè wùn kí àwọn èèyàn máa fi yín lọ́kàn balẹ̀ tó pé ìjọba ò ní ìjọba ò ní ẹni dájọba lóhùn àfi táwọn ènìyàn bá ju Ọlọ́run lọ lókù àfi táwọn ènìyàn tó wá ju Ọlọ́run lọ. Now gbogbo ayé ló wá rí pé
June ending mo ṣe program mo dẹ̀ sọ wípé mo fẹ́ lọ fún vacation wí for now mi ò ready láti ṣe any program. Àwọn pages kan wà tó já sí pé ẹ lè bá ohun rẹ̀ kan lórí àwọn pages yẹn tó dẹ̀ yà pé inú aburú tí Saheed Shittu kó wọnú Islam òun làwọn pages yẹn. Aburú táwọn pages yẹn ṣe fún Islam ò kéré. Kò wá ṣe pé àwọn àfáà kan ni wọ́n ṣe fún o. Ìyẹn tí wọ́n mọ̀ pé lórí burúkú làwọn tó lábẹ́ abẹ́ page yẹn ni wípé àti gbogbo ohun tí ń jẹ́ àfáà Ahlus-Sunnah wal Jama'ah àti gbogbo ohun tó ń jẹ́ Ahlus-Sunnah wa Sufiyya àtàwọn Ahlus-Sunnah wa Saqafa gbogbo wa ni wọ́n bá lórúkọ jẹ́ lábẹ́ page yẹn ó túmọ̀ pé ẹ̀sìn kan ni wọ́n ń ṣe ń bẹ̀. Ìgbà mi báyìí tí bá kọjá lára page yẹn báyìí màá rí tí wọ́n máa gbé Sheikh Dr. Sharafuddin Gbadebo tó máa gbé wọn sórí page yẹn láti máa fi lálàṣí àwọn èèyàn. Inú àwọn aburú tí Saheed wá ṣe fún Ìsìláàmù tá àti ìfura ni wípé àsìkò Saheed ló di wípé kọ́ máa hack kọ́ máa crop page oní page láti máa tún fi bà wọn lòmí lórúkọ jẹ́. Tẹ́ bá lọ wo gbọ̀n tó wà lábẹ́ pé kọ́ máa crop page oní page kọ́ mú page oní page kọ́ sọ kọ́ design ibi page yẹn kọ́ máa lọ fi ṣe nǹkan míì. Àwọn tó wà lábẹ́ pátápátá àwọn ọmọlẹ́yìn Saheed Shittu ni tóun ní ó dẹ̀ sọ pé òun ò mọ̀ ń pa ẹ̀. Wàláì Saheed mọ̀ ń pa gbogbo ẹ̀. Wàláì ó mọ̀ ń pa ẹ̀. Ẹ rí wípé page kan wà tí wọ́n ń pè ní Mad nígbà kan. Mad yẹn ni Yahya Gambari ń lò tí Saheed fi Yahya Gambari sí. Ọjọ́ tá kọ́kọ́ jọ bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí mo ń sọ pé Saheed ló ní Mad yìí. Saheed bọ́ta pé òun mọ̀ kankan nípa Mad yẹn o. Àwọn kan ló ní o. Àwọn kan ló ní o. Ní ìgbà tó di wípé Yahya Gambari kó lọ́dọ̀ ẹ̀ ó gba Mad yẹn lọ́wọ́ Yahya Gambari padà. Ó gbé fún àwọn ọmọ Yaro àwọn elébi àwọn ọmọ kéékèèké yẹn ó gbé fún wọn. Lẹ́yìn ìgbà tó gbé fún wọn nígbà tọ́lọ́hun wá mú tọ́lọ́hun gba Save Your Soul lọ́wọ́ ẹ̀ tí wọ́n rí pé nǹkan burúkú náà ń ṣe lórí Save Your Soul mi ò rí ibi tí Facebook ti gba page lọ́wọ́ èèyàn rí. Imam Zakat, you are welcome. Tí Facebook kọ́kọ́ gba page lọ́wọ́ lórí social media yìí Save Your Soul nìkan náà kọ́kọ́ gbà. Tó pé wọ́n ti rí pé aburú tó ń ṣe ń bẹ òkèrè. Facebook fún ara rẹ̀ ló disconnect pátápátá kó lórí Facebook kó wọn fẹ́ rí mọ́ torí pé nǹkan síbẹ̀ ti bàjẹ́ ó ti burú jù. So that Mad tó wá tó pé wọn ò mọ̀ ń pa ẹ̀ Mad yẹn ni wọ́n padà wá convert sí Save Your Soul 2. Save Your Soul 2 yẹn náà ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Kẹ́ lè mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn pages yẹn Saheed ló wà lábẹ́. Mo rí àfàmù Fọlọ́runṣọ́ nìkan bíi last week táfà yẹn fò bọ́ta pé òun ò mọ̀ ń pa ẹ̀ nígbà tí wọ́n kọ́kọ́ máa launch ọ̀rọ̀ brother mi. Mo rí lórí page yẹn Àwùjọ Olóríire ọjọ́ tí mo ti rí tán sẹ́yìn dẹ̀ sí mo Fọlọ́runṣọ́ kọ́ lélẹ̀. Mo mọ̀ déédéé aburú tí àwọn tí wọ́n ń ṣe Sunnah wa Jama'ah mo mọ̀ déédéé aburú tó wà lọ́wọ́ ní kálukú tó lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀sìn ni wọ́n protect. Ìgbà tí Saheed dé ló change ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì fi lọ kó sínú trap. Nígbà náà dẹ̀ ti mọ̀ yàtọ̀ láàrin Saheed àti Sunnah ọ̀pọ̀lọpọ̀ wọn yẹra fún Saheed wọ́n fèsì Sunnah tànàbí Muhammad. So mo Fọlọ́runṣọ́ lè ṣerú nǹkan báyìí láíláí. Ẹ wá lọ wo aburú táwọn pages yẹn ń ṣe fún Islam. Ṣùgbọ́n rú èmi yìí kò dùn èmi o. Ṣùgbọ́n èmi ò ní support yẹn kankan. Inú àwọn lovers mi àtàwọn followers mi kan crump kí wọ́n lọ crump page oní page. Kan lọ wá lọ kọ design page oní page. Kan náà fi support mi èmi ò ní gbarú ẹ̀ láyéláyé o. Ọlọ́run má jẹ́ gbogbo ẹni tó bá support mi ní gbarú ẹ̀. Kó lọ lórúkọ olórúkọ ní gbarú ẹ̀. Bí ẹ bá máa open page, new page.
gbogbo tó bá wùn ẹ́ lára o lè máa ṣe lórí page yẹn, o lè máa fi support mi, o lè máa fi bú mi, wàhálà tí ẹni yẹn kò tí tó kàn mí. Ṣùgbọ́n kí làbọ̀ máa lọ lórúkọ page oní page impersonation ń perú ẹ̀ náà, kí wọ́n máa impersonate èèyàn, máa lọ parọ́ mọ́ èèyàn, máa lọ lo apá lápá ẹsẹ̀ ẹlẹ́sẹ̀, so that èèyàn lè ṣí page kó lè máa fi ṣe ìtọrẹ àánú charity. Ewúro page kan sìn tí Ọlọ́run ní kí àwa ìjọ Al-Mustaqim last man standing a ṣe page kan sìn, a ṣe launch page yẹn lánàá ni. Al-Mustaqim ní page yẹn, Al-Mustaqim. Ẹni tó bá wà ńbẹ̀ nínú Al-Mustaqim ẹ lè bá wa mú link page yẹn wá sórí comment kí àwọn èèyàn lọ follow link yẹn. Mo kí Haji Maruf ọmọdé àgbà, you are welcome. Káwọn èèyàn lọ follow link yẹn. Page yẹn ò sí fún fracas o, má pé kò ṣe fracas, kò dájẹ́ page ọ̀kan lọ́mọ o. Page ìjọ Al-Mustaqim charity organization ni tó wà registered lábẹ́ ìjọba. Charity organization ni Al-Mustaqim wà fún láti máa ran àwọn èèyàn lọ́wọ́. À ń báyàn ṣe ẹjọ́ òní ká má tún ran àwọn èèyàn lọ́wọ́. Isa Jamiu sọ̀rọ̀ kan lánàá tí mo fẹ́ correct wọn pé owó táwọn èèyàn ń ná fáwọn kò jẹ́ káwọn èèyàn ń mójútó ihun tó kàn mọ́, pé owó táwọn èèyàn ń ná kò jẹ́ káwọn èèyàn mójútó ohun tó kàn mọ́. Irọ́ Isa Jamiu o, ẹ má sọ pé àwọn èèyàn mójútó ohun tó kàn, àwa mójútó ohun tó kàn o, ṣe o, àwa mójútó ohun tó kàn o. Mo wà lórí program. Hello, mo wà lórí program Adio. Me pè mí later wà lórí program. Ẹ má wọlé, mo ti rí nǹkan tẹ́ send, mo ti rí, ẹ má wọlé. So that ìtí Isa Jamiu sọ lánàá yẹn pé ẹjọ́ táwọn èèyàn ń bá wọn ṣe kò jẹ́ kí wọ́n ráyè láti máa fowó ṣe dáwà. Irọ́ o, Isa Jamiu, point of correction. Díẹ̀ làwọn èèyàn tí wọ́n ń fún yín lówó láti máa fi ṣẹjọ́, ọ̀nà pọ̀ táwọn èèyàn ń ná owó sí. Okay, link yẹn ni àfà Ridwan láì ti fi sórí kinní yẹn, so that àwa ṣẹ̀ṣẹ̀ open page yìí Al-Mustaqim charity organization, ó dẹ̀ wà registered lábẹ́ government. Lára àwọn pages tó wà registered nínú lórí Facebook yìí nìyẹn. Kí la fẹ́ gbé dání ń bẹ̀? Òun ni ká máa ṣètọrẹ àánú fún àwọn èèyàn lórí page yẹn. Ìtọrẹ àánú ká dẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Islam, ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni page yẹn wà fún. Ẹrú page ọ̀kan lọ́mọ ń sìn, kò sí ohun tó lè bá lórí page ọ̀kan lọ́mọ o, kò sí ohun tó lè bá ń bẹ̀. O lè bọ́rọ̀ ẹ̀sìn ń bẹ̀, o lè bọ́rọ̀ politics ń bẹ̀, o lè bọ́rọ̀ national ń bẹ̀, o lè bọ́rọ̀ road ń bẹ̀, o lè bọ́rọ̀ business ń bẹ̀. Page tèmi ò wà fún ẹ̀sìn nìkan, jẹ́ kó rí ẹ pé èmi máa ń sọ, mo máa ń là ní page tèmi àdàlú ẹ̀wà ni, kò dẹ̀ sẹ́ni tó ń sòótọ́ bí aládàlú. Aládàlú nìkan ló ń sòótọ́ ní Nàìjíríà tó wọ́n máa polówó. A ní ẹ̀rà àdàlú ẹ̀wà o, ẹ̀rà àdàlú ẹ̀wà o, ẹ̀rà àdàlú ẹ̀wà. Ẹni tó pe nǹkan fún ẹ ní àdàlú ẹ̀wà, o lè bá rún ń bẹ̀, o lè bá òkúta ń bẹ̀, wàá bẹ́wà ń bẹ̀, wàá bá gbàdo ń bẹ̀. Kò sí ohun tó lè bá nínú àdàlú ẹ̀wà. Aládàlú ẹ̀wà nìkan ló ń sòótọ́. So that page tèmi àdàlú ẹ̀wà ni, but Al-Mustaqim ó wà fún charity organization. Ẹ lọ follow ẹ. Muslim in the diaspora wà justice and the woman àbí kí ló ń pè Muslim in the diaspora. Àwọn náà wà fún wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn Muslim diaspora. Àfà Ridwan ní speaker wọn. So that ìtí àpè náà Al-Mustaqim yìí sìn, different body lè máa rí tó máa jẹ́ speaker lórí ẹ̀. Kò lè jẹ́ èmi. Ẹ lè máa rí mi bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Kò lè jẹ́ Àfà Ridwan, ẹ lè máa rí Àfà Ridwan ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Ṣùgbọ́n ẹlòmíì ló máa jẹ́ speaker láti máa ṣe ìtọrẹ àánú fún àwọn èèyàn. Ìgbà tá máa bẹ̀rẹ̀ mi tí lè sọ o, ṣùgbọ́n lọ follow page yẹn. Yàtọ̀ sáwọn page tí Saheed Shittu dálẹ̀ láti máa fi ba àwọn èèyàn lórúkọ jẹ́. Ẹ lọ wá dúró page Saheed Shittu dálẹ̀ láti máa fi ba àwọn èèyàn lórúkọ jẹ́.
àdàlú ẹ̀wà ní lóòótọ́ ọmọ ọ̀dọ̀ àgbà àdàlú ẹ̀wà lórí péjì tèmi ṣùgbọ́n mi fi péjì tèmi báyìí lórúkọ jẹ́ má fi ń jáṣẹ́ ni jáṣẹ́ má fi ń jáṣẹ́ so that péjì tó dẹ̀ ń pariwo pé True TV mo ti sọ tipẹ́tipẹ́ kẹ́mi kọ́ mo ní True TV èmi kọ́ ṣùgbọ́n àwọn olólùfẹ́ mi ni wọ́n ní True TV ẹ bá mi tẹ love like and share o àwọn olólùfẹ́ mi náà ní True TV àwọn olólùfẹ́ mi náà ní tí n bá wá rí péjì kan sí méjì tí wọ́n ń support mi against àwọn pages bíi 10 tí wọ́n ń tako ẹ̀sìn èmi náà ò ní dí wọn lọ́wọ́ mú ṣùgbọ́n tá bá fẹ́ kàlàáfíà jọba àfi kí àwa tí a jẹ́ pé àwa àmọ́ àwọn tó ní péjì àfi ká dì wọ́n lọ́wọ́ mú tí bá fẹ́ ká wá dì wọ́n lọ́wọ́ mú àṣẹ ìjọ sọ ni kò ń ṣe wèrè tẹ́ ń ṣe yẹn gánàgánà wèrè tẹ́ ń ṣe yẹn o gánàgánà yẹn kò tí ì kàn mí o kò tí ì ràn mí o kò tí ì ràn mí tí n bá sọ ohun tí mo fẹ́ sọ tán lénìí tẹ́ bá fẹ́ kí àwọn péjì yẹn o ókè o ẹ jẹ́ ká dì wọ́n lọ́wọ́ mú lórí wọ́n ràn wọ́n ràn o ká má máa ṣe wọ́n ràn wọ́n ràn mọ́ o lábàásì ṣùgbọ́n lórí péjì tèmi ìhun tí mo gbé dání lórí ọ̀rọ̀ dáwà anybody dey stop me number 1 number 2 ọ̀rọ̀ tí mo dá sí láti 2 years ago 3 years ago nípa case Captain àti Yusufu anybody dey stop me kí má sọ ọ̀rọ̀ Saheed Shittu mo ti sọ nígbà tí mo ṣe program ní June ipe o lórí ọ̀rọ̀ Saheed Shittu mo ti pen díẹ̀ ibẹ̀ mo ti lọ pé mo ti pen di ọ̀rọ̀ Saheed Shittu nítorí kíni nítorí pé mo ti gba ohun tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tí mo wá gba ohun tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tí mo ní mo ti pen di ẹ̀ yẹn ni mo ní mo lọ fún vacation oṣù 2 gbáko mi ò sọ anything ẹ̀yin yẹn máa wá gbọ́ o Saheed Shittu wá pè mí ní on the 9th of July on the 9th tó pè mí yìí ó kọ́kọ́ pe nọ́mbà mi kíní ó pe nọ́mbà mi kejì mo wá gbé ǹjẹ́ kí ló dé ó ní ẹ̀gbọ́n mi kan mú ọ̀rọ̀ mi wá bá òun ǹjẹ́ ẹ̀gbọ́n mi wo ó dárúkọ gbogbo ala ti gbọ́ bọ́rọ̀ yẹn ṣe lọ ọ̀rọ̀ tí mo sọ fún bẹ́ẹ̀ gbogbo ayé ló ti gbọ́ hello wọ́n sọ mo wà lórí program ta ló ń sọ̀rọ̀ mo wà lórí program ó dẹ̀ sọ pé ẹ̀gbọ́n mi sọ báyìí mo dẹ̀ ṣàlàyé bóyá jẹ́ fún ẹ àmọ́ torí aburú tó wà lọ́wọ́ ẹ mọ̀ pé ihun tó torí ẹ̀ pè mí yẹn èmi mọ̀ pé ó pè mí torí Ọlọ́run nígbà tí mo sọ fáwọn kan náà àwọn tí a jọ wà nínú group pé Saheed pè mí o adẹjọ sọ̀rọ̀ tó súnmọ́ bíi 20 minutes o ó jù bẹ́ẹ̀ lọ o àwọn kan ní Obama dá lóhùn Obama bá sọ̀rọ̀ mo mọ̀ wá Saheed Shittu ihun tó torí ẹ̀ pè mí mo mọ̀ tí n bá sọ̀rọ̀ mo mọ̀ ohun tó máa ṣe bí mo ti wá bá sọ̀rọ̀ yìí mo tún mọ̀ ohun tó máa ṣe torí pé géèmù ni Saheed fi gbogbo sí ayé ẹ̀gbà mo lè máa proof ẹ̀ fún wa lẹ́ni o géèmù ni gbogbo sí ayé ẹ̀gbà kí ni Saheed Shittu torí ẹ̀ pè mí ni wípé mo ti sọ bí ìrìn àjò ẹ̀gbọ́n mi ṣe rí kọlọkọlọ báyìí làgbàdo máa ń gbàdé nu ọká kì í jẹ ọkà ẹranko tó ń jẹ ọkà lọkà ń jẹ kí yẹn máa jẹ òwe mi ò lè deny ọmọ ìyá mi láéláé mi dẹ̀ lè fẹ́ lómi ìṣọ́ ọmọ ọ̀yà inú ò lè fi ṣọ́ ọmọ ọ̀yà ṣùgbọ́n kò sí ẹbí tí irú ẹ̀ ò sí pàápàá jùlọ fún àwa tá a wà nílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà nílùú òyìnbó ló máa face irú challenge tí wọ́n gbé jáde yẹn torí kò sí ohun tó lè ṣe fara Nàìjíríà ara Nàìjíríà ò lè nítẹ́ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ara Nàìjíríà kì í nítẹ́ lọ́rùn sí aráàlú òyìnbó torí bó ṣe máa ń rí wa yẹn wọ́n believe pé bó ṣe easy bẹ́ẹ̀ náà ṣe ń rí wa wọ́n ò dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó ń lo pákéjì ni ọ̀pọ̀lọpọ̀ tó wà nílùú òyìnbó wọ́n ń lo pákéjì ni kò rí pé easy nílùú òyìnbó owó tára ìlú òyìnbó fi ń san bills
fáwọn tó wà nílùú òyìnbó tó fi ń san bills nílùú òyìnbó. Gbogbo àwọn tó wà Nàìjíríà ò mọ tí à ń income tá ń fúnra wa. Today is on the 4th. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, owó lé mi ò gbọ́dọ̀ kọjá ọ̀la kí n tó san mortgage mi. The more you live large, the more you spend bills large nílùú òyìnbó. Àwọn tó wà ní UK, wọ́n tún wá ṣẹ́pẹ́rẹ́ fún àwọn tó wà l'Amẹ́ríkà. Àwọn tó wà ní UK, tẹ́ bá lọ wo mi fi bí wọn ti dé UK yìí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ilé UK kò ń tóbi. Lóní yàrá rẹ̀bẹ̀tẹ̀ kájọ máa gbádùn, lóní yàrá rẹ̀bẹ̀tẹ̀ ó gba 20 boys ìtàbá fẹ́ra dénú lọ UK. Lẹ́tí máa rárá UK, ará UK kì í so show, wọ́n flash ilé wọn. Mi ò fi bú yín o ẹ̀yin UK, ẹ má bínú o. Àwọn UK ò kì í flash ilé lórí social media. Torí pé oníyàrá rẹ̀bẹ̀tẹ̀ ni ó gba 20 boys. But l'Amẹ́ríkà, àwọn tó ń gbé l'Amẹ́ríkà, àwọn kan náà wà l'Amẹ́ríkà lẹ́ pé oníyàrá rẹ̀bẹ̀tẹ̀ náà wà l'Amẹ́ríkà o. Àwọn oníyàrá rẹ̀bẹ̀tẹ̀ pọ̀ l'Amẹ́ríkà lẹ́ pé wọ́n máa ń rìn ti yàrá kan, oníyàrá méjì. Kódà mo mọ àwọn èèyàn pé inú mọ́tò ni wọ́n ń sùn l'Amẹ́ríkà. Tẹ́ bá dẹ̀ rí wọn ní party, wọ́n máa kó gold. Ẹni tó ń sùn nínú mọ́tò, ó máa lo gold. Ó máa lo gold, ó máa wọ designer. Tẹ́ bá rí party, tó bá wá sí Nàìjíríà, ó máa wà sọ́wọ́ ẹni bo ló ń sùn ní Amẹ́ríkà. Inú mọ́tò lẹ́lòmíì ń sùn. Ìyàrá kan lẹ́lòmíì ń sùn. Ṣùgbọ́n o lè fi wé àwa family man. Tó já sí pé akóyàwó akọ́ ọmọ wá sínú ìlú yìí, ibo ni mo fẹ́ kóyàwó àtàwọn ọmọ mi sí tí ń bá ara lé fún wọn. Mo ti gba apartment rí. Mo ti fẹ́ UK ilé ẹ má bínú torí t'Ọlọ́run. Mo ti gba apartment rí. Mo mọ bá apartment ṣe máa ń rí. Kó tó wá di pé mo ní òkè ẹ wò jẹ́ ń lọ gba mortgage. Kí wọ́n tó lè gba mortgage nílùú òyìnbó kò easy. Owó tí wọ́n máa ná lórí bill sí kó gba mortgage, tó bá gba family house tí mo gbà yẹn, ó kéré jù èèyàn máa spend more than $3,000 per month. More than $3,000 per month. Kó tó sanwó ilé, kó tó sanwó insurance, kó tó sanwó insurance mọ́tò, kó tó sanwó utility, kó tó sanwó oúnjẹ, kó tó sanwó internet, kó tó sanwó phone. Ọmọ mẹ́rin ni mò ní l'Amẹ́ríkà náà. Àwọn ọmọ yẹn bó ṣe wà yẹn, ọmọ mi ò kì í jẹ oúnjẹ òyìnbó. Ọmọ mi ò kì í jẹ oúnjẹ òyìnbó. Oúnjẹ Yorùbá làwọn ọmọ mi ń jẹ. Ẹ béèrè bó oúnjẹ Yorùbá ṣe wọ́n tó nílùú òyìnbó. So that ọ̀pọ̀lọpọ̀ tó wá ń live large. Débi pé Ọlọ́run tó wá ní pé ìwọ̀nba ilé tí mo tó wá níyẹn, mo tó wá set ẹ̀ níwọ̀nba tí mo pé mo lè ní mò ń ṣe program nílé mi ké ẹ máa wo background ilé mi bó ṣe rí. Ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé èèyàn ń fi òróró ara ẹ̀ dínra ẹ̀ ni. Tí yóò bá ti ṣiṣẹ́ láàárín ọ̀sẹ̀ kan nílùú òyìnbó, ó máa affect bill yẹn. Ẹ tún wá bí mo ṣe ń travel. Ó túmọ̀ sí wípé mo kàn sáré lọ rú eléyìí pé o ò lè tara Nàìjíríà lóhun tó wọ́n lè understand yẹ. Wọ́n lè understand yẹ. Ṣé irú ọ̀bọ̀dà mi yẹn ń sìn? Tó yá sí pé kò fi bẹ́ẹ̀ gùn lọ́rọ̀ internet. Fóònù tẹ́gbọ́n mi yẹn ń lò, ẹ̀gbọ́n mi tí gbogbo wọn bá sọ̀rọ̀ yẹn. Fóònù tẹ́gbọ́n mi yẹn ń lò tó fi ń bá gbogbo yín sọ̀rọ̀, èmi tí mo rà lélẹ̀. Níjọ́ tí mo rí pé àwọn èèyàn wá ń ròyìn mi fún ẹ, àbúrò wà lórí íńtánẹ́ẹ̀tì, àbúrò ẹ ṣẹ́dẹ̀ rí inú tí ò yé brọ́dà mi yẹn kọ́ ló bá mi ṣàánú ẹ̀ ṣe my brother. Òun ni wípé popularity yàtọ̀ sí ẹbí hàn ṣe rich. Wọ́n mọ̀ yẹn all over the world, ìyàn ní kó know all over the world. But òkìkí ọ̀kan lọ́mọ tóun máa ń gbọ́ yẹn, ó ti lérò pé àbúrò òun ti achieve pé àbúrò òun náà lè sòun dolówó. Otherwise Ọlọ́run ló ń sọ̀yàn dolówó. So àwọn nǹkan tí mo wá ń fún kéékèèké yẹn ò jọ lójú. But mi ò fẹ́ lọ síbi ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi. Mo kàn yà sí pé ará Nàìjíríà kò sí bó ṣe lè ń kórí àlè tẹ́ wọn lọ́rùn torí wọn lè understand wa. Ṣùgbọ́n gbogbo apáta àwọn ẹbí wa tó wà Nàìjíríà, àdúrà mi fọ́lọ́run ní pé ẹni tí a tẹ́ lọ́rùn k'Ọlọ́run bá mi gbàdúrà kóun náà rí físà gbà wá sílùú òyìnbó kó wá bó ṣe rí. Àdúrà mi nìyẹn o.
kọ́ ló bá mi ṣàánú gbogbo àwọn tí wọn ò ní tẹ́lọ́ wọn nípa owó kékeré ló fún mi kọ́ ló bá mi ṣàánú ẹ̀ kóun náà wá sílùú òyìnbó kó wá wo bó ṣe rí. sọ́dọ̀ Saheed dé pè mí nìyẹn ó sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi fún mi mo dẹ̀ ṣàlàyé fún ẹni gẹ́gẹ́ bí ọmọlúwàbí kí wá ní ìdí tó torí ẹ̀ pè mí tí mo fi torí ẹ̀ dá lóhùn màá wá sọ fún yín. Saheed ti rí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bíi pé ó rí gẹ́gẹ́ bí opportunity fóun láti pé ó fẹ́ fi blọ́ọ̀gì mi ó rí gẹ́gẹ́ bí àṣírí mo ní padà mẹ́ ó rí gẹ́gẹ́ bí àṣírí ó kí wá mọ̀ tóun bá máa sọ̀rọ̀ yìí jáde jẹ́ kóun kọ́kọ́ rí ẹjọ́ kóun tó kọjá jẹ́ kóun kọ́kọ́ pe ọ̀kan lọ́mọ ta ni bó ṣe pè mí yẹn mi ò dá lóhùn ó máa padà launch fídíò yẹn wá sọ wáyé pé òun dẹ̀pọ̀ kan lọ́mọ kò dáhùn ni o kí ló pín ẹ̀pọ̀ lọ rẹ bí ẹlẹ́bi ṣé wọ́n mú challenge yẹn pé mú ẹbí ẹ 20 years in UK mú ẹbí ẹ tó mú lọ sílùú òyìnbó wá òòrí mú wà náà ṣé wọ́n mú challenge yẹn mú ọmọ ìyá ẹ tó rán ní mọ́kàwá bó ti yẹ pé àwọn padà ń gbọ́ pé wọ́n ní Kàfáyà ti lọ mọ́kà rí ńgbà kan láyé rí ogún dúdú kó tó fẹ́ kó tó di kíní kan kí ló tí Kàfáyà ò lè lọ mọ́kà lásìkò tó fẹ́ so that alhamdulillah mi fi ṣe gbéraga mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n fi sọ pé èmi àti Saheed ò sí nínú ẹgbẹ́ gbogbo ọ̀nà ni wípé social media kò ló sọ mi di èèyàn mo ti máa sọ pé èmi àti Saheed a sí nínú ẹgbẹ́ ní gbogbo ọ̀nà because orí social media kò ló sọ mi di èèyàn ọba tó ní mi ti là mí kí n tó dórí social media mo ti kọ́ lé kíní kọ́ kejì kọ́ kẹta kí n tó wá sórí social media kí n tó kó Nàìjíríà rárá mo níṣẹ́ tí mò ń ṣe ọmọ abúlé ṣòwò ni mí ó dà lọ́mọdé ẹgbẹ́ kì í ṣe ilé ọmọ ọ̀rọ̀ ọmọ ló sọ mí dèrò ìlú òyìnbó irú mi kọ́ ló wá ń jókòó sí ìlú òyìnbó bọ̀ mo gba kádàrà torí tí n bá wá sí ìlú òyìnbó tí kádàrá Ọlọ́run bá ṣe lórí mi ń kọ́ tó bá pé gbogbo wàhálà tá à ń fà Nàìjíríà tó bá di bẹ́ẹ̀ mímí lọ ń kọ́ kí n fẹ́ ṣe fọ́lọ́run tó mo mọ bí mo ṣe ń lu ayé mi bọ̀ kó tó pé mo wá di pé mo ní mo fẹ́ wá sí ìlú òyìnbó but alhamdulillah mo ti dúpẹ́ pé èmi náà ṣì ní ilé ni so that èmi tí mo dẹ̀ ń bọ̀ ìlú òyìnbó tí mo kó ìyàwó àtàwọn ọmọ èèyàn méje wá sí ìlú òyìnbó ní 2017 ṣé eré ń pè ní so that ìwọ tó ti wà nílùú òyìnbó more than 20 years kó tó di kó mú ọmọ ẹ wá sí ìlú òyìnbó 3 years ago mo wá fẹ́ béèrè lọ́wọ́ Saheed ní tá a fi ń ṣe ẹgbẹ́ ni wípé achievement wo lo ní tó lórí social media nothing so o lè máa wá tàn èmi ń sìn pé ìwọ ò ní gbogbo nǹkan ò ní nǹkan kan Saheed ó lùyàn jìbìtì social media ló fi níwọ̀nba tó ń pèrè yẹn jìbìtì ní èmi ò dẹ̀ gbà pé dọ́là èmi ò tí gbà pé gbogbo tó ń pèrè yẹn ìwọ kọ́ ló ní èmi tí gbà pé ìwọ kọ́ ló ní gbogbo ẹ̀ torí pé ó jẹ́ ká fura pé ọmọ wa ò ṣàgbàfọ̀ ó kó aṣọ wálé arójú olè àmú ihun tí ọmọ Nàìjíríà tá fi stupid jù Nàìjíríà tí a fi ń ronú ni wípé èèyàn ò níṣẹ́ lọ́wọ́ ní 2017 2019 bàbá kí ó gba góòlì ló ti ràn lọ Mọ́kà ni wọ́n ràn lọ múra èèyàn ò nílé ní Nàìjíríà ní 2019 kò dẹ̀ níṣẹ́ ẹ̀mí kọjá wèrè tó ń ṣe lórí social media yìí àti ìgbà tó náà tún ta àkúbè ó wá di 2023 ó wá ń sọ fún yín pé òun relé òun lòun relé làákàyè òdẹ sọ fún yín pé ibo àṣẹ Ọlọ́run kòtòkòtò Ọlọ́run ò lè ṣe o kòtòkòtò Ọlọ́run ò ṣe o bọ́n gbọ́dọ̀ mọ̀ wípé eléyìí oore yìí ò ń ṣe oore tó yẹ pé mo rí òpònú ọmọ accuse Ṣọlá yẹn lánàá tó sọ pé Ọlọ́run ṣe dá lọ́lá látara ohun tó ń ṣe tó wá pé bí ohun tí wọ́n ṣe ń ṣe lọ́lọ́run ṣe ń dáhùn lọ́lá ni ọmọ Ìgbò ó rán ọmọ Ìgbò tí wọ́n níṣẹ́ ni ọmọ Ìgbò tí wọ́n ní ẹ̀sìn tó wá pé bí wọ́n ṣe ń sin lọ́lọ́run ṣe ń dáhùn lọ́lá ni lọ́wọ́ ọmọ Ìgbò ọ̀rẹ́ mi tó ń ṣe developer lóṣòdì tó ń ṣe developer lẹ́kọ̀ọ́ ọmọ Ìgbò ọ̀rẹ́ mi tí mo lọ pè kó wá develop ilé bàbá tèmi káwọn family mi wá benefit lórí ẹ̀ tí ẹ̀gbọ́n mi tó torí ẹ̀sọ́ mi lọ́ta yìí ọmọ Ìgbò ọ̀rẹ́ mi yẹn ní Èkó lóṣòdì lásán ó ní complex tó lé ní 40 ó lè mọ̀ polówó ni ó dẹ̀ máa sọ pé a ní no God kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run ọmọ Ìgbò ní a ní kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run ọmọ Ìgbò tí mò ń sọ yìí hòtẹ́ẹ̀lì kan wà ní Èkó
hòtẹ́ẹ̀lì kan wà lẹ́kọ̀ọ́ mi ní dárúkọ ẹ̀ kò sí ẹni tí ò mọ̀ tẹ́ ẹ ní gbogbo GRA one of the big hotel ní GRA ọmọ Ìgbò yẹn lónìí mo á rí òpònú àkúùsì ṣọlá yẹn ó ní bọ́lọ́hún ṣe dá lọ́lá mo ní òpònú ni ẹ́ tó bá pé ẹ̀sìn lọ́lọ́run fi ń dá rẹ̀ lọ́lá ni àwọn àfáà ńláńlá ń bí òdodo tán kú sórí òdodo ọlọ́run máa ń san torí gbogbo ẹni tó bá ṣiṣẹ́ fọ́ ọlọ́run máa san àwọn ọlọ́run máa ní kí àwọn ọmọ ẹ jèrè iṣẹ́ ẹ̀ ní òun kọ́ ló máa jẹ́ ó gbọ́ gbogbo ẹni bá ṣe wàhálà fọ́ ọlọ́run máa ní káwọn ọmọ ẹ wá jèrè ẹ̀ ní òun kọ́ ló máa jẹ́ sódà mo kàn fi ẹyà bẹ́ẹ̀ ni pé àárọ̀ àròjinlẹ̀ èmi sì ń gbà pé gbogbo ohun tó ń pè yẹn tó bá yá ojú wa ló máa ṣe kò le tó yẹn so that pípè tó wá pè mí ó ti lérò pé bóun ṣe pè mí lórí ẹ̀rọ ẹ̀gbọ́n mi yẹn mi ò ní dá òun lóhùn so that tó bá máa dá ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi yẹn lẹ̀ á ní òun pè mí mi ò dóhùn lóhùn mo wá dá lóhùn mo wá ṣàlàyé fún dáadáa pẹ̀lú bó ṣe ṣàlàyé fún tó náà ohun tó fẹ́ ṣe ló wà mí ẹ̀ géèmù tó fẹ́ gbá ló wà lẹ́mìí ẹ̀ ẹ máa wá gbọ́ o lẹ́yìn ìgbà tó wá pè mí egbe ti regbe egbe ò ti regbe ṣáàkì mi ò ṣe program o ìyàwó ẹ̀ tún wá kú mo tún wá lo bàṣàrí gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo mo wá pè ẹ́ mo ṣe tanzania mo bẹ̀ kẹ́dùn ihun tí mo bá sọ ọjọ́ tí ìyàwó ẹ̀ kú mi ò tí play for anybody rí o màá wá play ihun tí mo bá sọ nígbà yẹn lénìí kò tẹ̀ nídìí ẹ jẹ́ n kó lórí ẹbí tí mo ti lọ jìnnà sódà nǹkan máa fẹ́ lò bẹ́ẹ̀ ni pé mo wá pè ẹ̀gbà tí ìyàwó ẹ̀ kú nìyẹn o gbé kọ́ọ̀lù àjọ sọ̀rọ̀ nọ́mà lẹ́yìn ìgbà yẹn ọjọ́ kejì on the 16 ìyàwó ẹ̀ kú nígbà tó dán di 18 ó send the voice message sí mi wípé àwọn True TV wọ́n gbé kankan nípa ìyàwó òun mo dẹ̀ reply ẹ̀ padà wípé mi ò mọ̀ kankan nípa ẹ̀ ṣùgbọ́n Saidi àwọn péèjì kan náà ń sọ nǹkan báyìí ń pa tèmi náà kí lìwọ náà rí sí kò dẹ̀ fún mi lésì mo dẹ̀ send nǹkan táwọn péèjì yẹn náà send sí kò fún mi lésì. After that igbe ti regbe ọ̀rọ̀ SARS Jamiu wá jáde gbogbo ayé ń pariwo SARS Jamiu o okay àwa náà support ohun tí SARS Jamiu sọ ọmọ Adégún wà ẹ̀ ń láti ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yìí lẹ́gbẹ̀ẹ́ tí SARS Jamiu dẹ̀ ṣàtúnṣe tán adẹ̀mọ̀ pé kéèsì SARS Jamiu àti Mr. Charge and Bail ó wà nílẹ̀ tí mo ti involve nú ẹ̀ tẹ́lẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé nítorí kéèsì SARS Jamiu yìí ni Mr. Charge and Bail ti lọ forúkọ mi sínú watch list lọ́nà èrú tí wọ́n ti di problem fún wọn báyìí mo dẹ̀ mọ̀ pé kéèsì yẹn no going back ni mo dẹ̀ pé àwọn èèyàn ti ń gbàgbé ohun tó ṣẹlẹ̀ lórí kéèsì yẹn mo wá sọ ní last week Wednesday mo tó kí láàrin ọ̀sẹ̀ kan mo wá ní lájọ gbọ́dọ̀ lọ́húnjọ́ Friday o a máa refresh brain àwọn èèyàn nípa ọ̀rọ̀ SARS Jamiu ìwọ̀nba pé nǹkan tí mo sọ yẹn báyìí Saidi bẹ̀rẹ̀ géèmù ni nígbà tó máa di jọ Thursday ó launch ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi yẹn straight ni kó tó di jọ Thursday yẹn àwọn péèjì yẹn kọ́kọ́ ń gbé mo rí lórí péèjì kan àbúrò ọ̀dájú kò ràn ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́ lọ́lálálá gbàtó ìdárúkọ mi mo dẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí wọ́n Saidi gbọ́ngàn táwọn péèjì yìí ń sọ kó tó parọ́ pé PNP lọ́kọ́kọ́ lọ́n ṣe Saidi òun pa irọ́ ó wà lórí ìkànnà àwọn péèjì ẹ̀ tí wọ́n di kọ́kọ́ sọ wípé ọ̀dájú àbúrò tí ó lè ràn ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́ kí PNP tó sọ PNP wá sọ ó wá lọ pè sọ́dọ̀ PNP lọ́dọ̀ PNP náà tó pé ó ti sẹ́ǹdì ẹ̀ séèyàn 40
Dàtú tó so fẹ́ bẹ̀rẹ̀ game another game nìyẹn. Ó dẹ̀ mọ̀ pé ó mọ game yẹn gbà tó mi lẹ́yìn tètè wá launch ẹ̀ fún ara mi. Mi launch gbogbo conversation mi àti ẹ̀ láti pa kéyàn. Your Thursday. After that, ẹgbẹ́ lẹ́yìn ìgbà yẹn kò lè mọ́ra mọ́. Mo ní máa jáde yọ Friday, ó jáde lẹ́ẹ̀mẹ́ta léra. Ní Thursday yẹn, Friday, Saturday ó jáde. Kò wá sí ohun tó ń sọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi, ọ̀rọ̀ family mi tí ó kún ẹ lọ́wọ́, tí ó kún ẹ lẹ́sẹ̀. Ẹni pé mo dẹ̀ sọ́njọ́ Friday wípé tó bá pé ká bẹ̀rẹ̀ sí ń tọwọ́ bọ family oní family ni. Mo orúkọ tó ń pè mí ni. Mo orúkọ tó ń pè mí ni Tika Body. Tika Body ló ń pè mí. Tó bá pé ká bẹ̀rẹ̀ sí ní mi ò ṣe lórí TikTok, ẹ má bínú. Àbá títí lọ pẹ́ mi ò ṣe lórí TikTok lẹ́yìn mo ń lo fóònù yẹn, mo ń lo fún Venator. Mi ì rí kíní app yẹn lò, ẹ má bínú. Tó ká máa tọwọ́ bọ family ni. Èmi gan mọ̀ ṣe. Ṣé bá ọ̀rọ̀ kan lèmi sẹ́ndì sí wọ Saheed Shittu nípa ọ̀rọ̀ àfá ẹ̀? Tẹ́ pé àti pẹ́ǹdì yẹn, ọ̀rọ̀ àfá ẹ̀ tí mo sẹ́ndì sí ẹ. Àti pẹ́ǹdì yẹn ni. Ìyẹn náà tí a ti máa lọ sórí yẹn náà. A sì ń bọ̀ lórí yẹn. A sì máa lọ sórí ẹ̀. Tẹ́ pé àbẹ̀ ìfẹ́ ń tọ́ ọmọ fámílì ni. Báà láìfi. Ṣé wá rí ọ̀rọ̀ Ajia Kafaya ìyàwó Saheed Shittu kọ́lọ́n bá wa kí Ajia náà kọ́lọ́n bá wa ṣe kú ní ìsinmi fún. Gbogbo ayé mọ̀ pé nígbà tí Ajia Kafaya kú gẹ́gẹ́ mo ṣe sọ, mo play mùsùlùmí òdodo mo pe Saheed. Mi ì dẹ̀ ní kíní kankan nínú pàkà Ajia Kafaya. So that nígbà tó wá dijọ́ tí Saheed kúrò Nàìjíríà tó wá lọ sí UK. Nítorí bẹ́ẹ̀ kí n sọ eléyìí ni wípé ìyá wa kan pè mí ní ìjẹta. Ìyá yẹn ló ní kí n record àwọn kí n release ẹ̀ o. Mo dẹ̀ ti release voice ìyá yẹn bí 1 hour ago àbí 30 minutes ago. Ìyá wa yẹn ní kí n record àwọn ìyá yẹn ni ó jẹ́ bí ẹ̀gbọ́n àbí ká pè ní ìyá fún ìyá tó tún bí Kafaya. Ìyá tó bí Kafaya wà láyé o. Màmá yẹn ló jẹ́ bí ẹni tó tún kù fún màmá fún ìyá Kafaya. A lè pè ní ìyá àyà Kafaya. Ìyá àyà Kafaya. Màmá yẹn ló pè mí. Màmá yẹn wá sọ fún mi pé kí n jọ nítorí tọ lọ́hun. Kí n bá àwọn bẹ gbogbo ayé láti pé kí wọ́n mẹ́nu kó lórí ọ̀rọ̀ Kafaya. Ipe ọ̀rọ̀ tó ń pa olóko lẹ́kún làparò fi ń rẹ́rìn. Mo ti release voice ìyá yẹn ló kí n record àwọn kí n release ìyá yẹn ló sọ bẹ́ẹ̀ o mi di gbogbo èèyàn náà kọ́ la máa ń record o. Ìyá yẹn ló ní kí n record àwọn o ẹlẹgbọ́n conversation wa o. Ìyá yẹn bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ń sunkún. Ìyá yẹn dẹ̀ ń sun ẹkún wípé ìyá yẹn sọ ohun tó pọ̀ nípa Saheed Shittu gan pé mi ò láyè rìkọ́ọ̀dù ẹ̀ mọ́ torí mo ti ń bá wọn sọ̀rọ̀ ìgbà tí mo kọ́ bá wọn sọ̀rọ̀ rìkọ́ọ̀dù yẹn stop ṣé yín mo kọ́dà wá join yẹn mọ́ padà. Ìyá yẹn sọ ohun tó pọ̀ nípa ọ̀rọ̀ Saheed pé ọ̀rọ̀ Saheed kọ́ làwọn wá sọ o torí pé àwọn ọmọ kò tó bá pẹ́ ọ̀rọ̀ ọmọ àwọn tó kú dùn ni kò ń ṣe bóyá ń ṣe wérewère ẹlẹ́kọ́ máa sáré ṣe wérewère tó pé ìyàwó yẹn jẹ́ ìyàwó tó nífẹ̀ẹ́ lóòótọ́ tó dẹ̀ respect ẹ̀ kò ń ṣe láàárín ijọ́ mẹ́ta tíyàwó ẹ̀ kú lẹ́kọ̀ọ́ tó bọ́ta máa ṣe wérewère torí pé wá ìṣẹ́ pé èèyàn máa fún ara rẹ̀ á lọ fún ara rẹ̀ á lọ fi gọ̀gọ̀ fa wàhálà lérè ẹ̀ lórí ṣé Saheed kì í ronú ni ṣé kò kì í ronú ni ọ̀rọ̀ Ajia Kafaya yìí níjọ́ tí Ajia Kafaya kú tí mo ti pè ẹ́ mi ò never sọ anything bad lórí pa ọ̀rọ̀ Ajia Kafaya ìyìn sọ anything bad àdúrà ni mo ń ṣe fún kí wá ló lè mú wọ lọ wọnú family tèmi kí ló lè mú lọ wọnú family mi ó mọ̀ pé tó wá fẹjọ́ sùn ẹ̀
àgbà ò kọ́gbọ́n ẹ̀gbọ́n mi ni ṣùgbọ́n tẹ́ bá jọ view wa bá jọ ń sọ̀rọ̀ yìí ẹ ti máa mọ bọ́lọ́hun ṣe pín làákàyè yẹfuwálùláhùn mọ́ yàṣà ọlọ́lọ́hun yẹfuwálùláhùn ni bàbá ìjọ dédé ń tá gbọ́ lẹ́nu ẹ̀ àti dédé tá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìyẹn ò ti mọ̀ òdiwọ̀n bọ́lọ́hun ṣe pín mo sọ pé èmi ò ní sọ kankan nípa ẹ̀gbọ́n tèmi láì dá bóyá òun ló wá sọ ni o bóyá ilẹ̀ fi kún ni o tẹ́ fi pé ó fi ń sọ ọ̀rọ̀ ìyá tó bí mi lọ́mọ tẹ́ fi ń sọ̀rọ̀ àǹtí mi tó ti kú ní 15 years tẹ́ fi ń sọ̀rọ̀ sàbúrì tó ti kú ní 10 years bóyá òun ló wá ní kẹ́bọ́n fi kún ni o bóyá ilẹ̀ fi kún ni o I don't know tèmi dẹ̀ ń wò pé ọ̀rọ̀ fámìlì tiẹ̀ èmi ò lọ síbẹ̀ mọ́ òkè tó bá wá rí bẹ́ẹ̀ ajá sí pé ó fẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rọ̀ fámìlì padà ìwọ ní oní egbò lọ́kàn báyìí kọ́lọ́hún ṣàánú wa kọ́lọ́hún máa kí gbogbo wa rí ikú gbóná nínú fámìlì wa kò sẹ́ni tó ní kú kullu nafsin sa'iqatul mawti gbogbo ẹ̀mí ló máa kú ṣùgbọ́n ọ̀nà tí Ọlọ́hun gbà dánwò wò yẹn ọ̀nà tí Ọlọ́hun gbà dán ẹ wò ó súnmọ́ kí gbogbo ayé ní ìgbàgbọ́ pé èpè tó ń ṣẹ́ ló fà á ó súnmọ́ bẹ́ẹ̀ ni o mi ò tún sọ̀rọ̀ lórí yẹn mọ́ o ó súnmọ́ bẹ́ẹ̀ because gbogbo ala máa kú tí yàn bá wá kú ikú tó bí sábà bí irú ti arábìnrin wa yẹn kọ́lọ́n máa kú rẹ̀ kú lẹ́yìn fún wọn nínú ilé yẹn mọ́ àti gbogbo alápapọ̀ torí ìyá yẹn padà confirm fún mi pé àwọn fẹ́ lọ ṣe ayẹyẹ kan nílé àwọn Àmírù Àjàlá àbúrò Ajá Kàfáyà kan fẹ́ ṣèyàwó ó fẹ́ ṣèyàwó níjọ́ Saturday àwọn fámìlì wa wá ṣe mítìnì ńbẹ̀ Kàfáyà náà ti débẹ̀ láti ó kọ̀ọ̀la bọ́yẹ sọ o wọ́n wá ṣe mítìnì lọ́wọ́ náà múná dé ní Ajá Kàfáyà ní kò lọ change iná lókè ní Àjàlí dé Àjàlí wá dé nìyẹn wo àdánwò tí kú yẹn mú dání kò dá mi lójú pé wọ́n máa ṣèyàwó yẹn mọ́ kò dá mi lójú pé wọ́n máa padà ṣèyàwó yẹn mọ́ kò dá mi lójú so that ayé lè gbà wípé èpè kọ́lọ́n pẹ́rẹ́ tóun kọ́lọ́n parẹ́ kọ́lọ́n bá tiẹ̀ jẹ́ kọ́lọ́n ṣe kíní àwọn èpè ńláńlá ṣé tí ò bá ṣe èpè yẹn ṣé ò lè sọ̀rọ̀ lọ ni ṣọ́nà ni kò ṣe èpè yẹn ni tí wọ́n kó ti wà nínú bàṣàrí ó ti wà nínú ẹ̀jẹ̀ mo ti kó lórí ẹ̀jà rẹ má bínú so that ẹ jẹ́ wá kó lórí yẹn ó wá lọ́ǹṣì ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ní ìwọ tó mọ̀ wípé ojú egbò ṣì wà lára tiẹ̀ lẹ́yìn ìgbà tó wá lọ́ǹṣì ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi láti fi divert àwọn èèyàn kó lórí ọ̀rọ̀ Yusufu ni o kò yí bóyá kò yí torí Ọlọ́run o láti fi divert àwọn èèyàn kó lórí ọ̀rọ̀ Yusufu tí mo dálẹ̀ ó wá lọ́ǹṣì ẹ̀ nìyẹn èmi dẹ̀ dúró lórí ilé ìnìyàn mo ṣe program Yusufu tó rò lè divert èmi ni máa divert wọ kó tó wá di wípé lẹ́yìn ìgbà yẹn ó tún wá gbé tọ́pìkì bọ́ta ẹ lọ wo tọ́pìkì yẹn ó wá kọ sórí tọ́pìkì yẹn wípé ẹ máa gbọ́ lẹ́yìn ìgbà tó ti sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi tó ti sọ̀rọ̀ ìyá mi ó wá gbé tọ́pìkì bọ́ta pé ẹ wo tọ́pìkì yẹn lélẹ́yìí o ẹ̀yin àáfà ẹ bá wa wo ẹ wo tọ́pìkì yìí ó kọ síbẹ̀ pé irú ikú wo ló pa Múlíká ìyá Bánjí ní Ìlàsà second born ìyá ọ̀kan lọ́mọ details later ẹ jọ ṣé dá wà lélẹ́yìí gbogbo ayé ẹ bá mi wò ó ṣé dá wà lélẹ́yìí àǹtí mi tó ń sọ yìí bóyá mo mọ̀ kún aṣọ pé déédéé bí Ọlọ́run ṣe ní kí bọ̀dá mi yẹn kó wáìsì tó torí bọ̀dá mi yẹn Ọlọ́run fún wọn làákàyè tó pọ̀ kódà làákàyè wọn fẹ́ẹ́ dọ́bù tèmi lọ́nà mẹ́wàá because bí làákàyè yẹn ṣe pọ̀ tó ló jẹ́ kó sọ orú ọ̀rọ̀ àǹtí mi yìí fún torí àǹtí mi Múlíká yìí second born ìyá wa ni lóòótọ́ ó dẹ̀ ti kú ní 15 years ago ṣùgbọ́n ikú tó pa àǹtí mi yìí tó fẹ́ sọ jẹ́ kí n bẹ́ẹ̀ sọ kó lè mọ̀ pé kò nítumọ̀ àǹtí mi tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí 15 years ago tó kú yẹn àǹtí mi yẹn ń ta ọjà àwọn tó máa ń ta ọjà ní gáràjì ni gbogbo ọmọ Mushin ni wà náà gbogbo aláburú mo máa ń sọ pé alápàtà ni bàbá mi àfáà kọ́ ni bàbá tèmi náà
ẹni tí àwọn ẹbí wọn bá jẹ́ àáfà lẹ́nu wọn pé àwọn iṣẹ́ kan wà tẹ́ lè bá àwọn fámìlì wọn ń bẹ̀. Àáfà kọ́ ni bàbá mi, alápàtà ni bàbá mi. Mo ti sọ. So that ẹ̀yin ìyàn dẹ̀ náà kọ méjì náà kọ mẹ́ta gbogbo tẹ́ ń sọ yẹn wàhálà tí yín ni. Bàbá tó bí èmi alápàtà ni. So that àǹtí mi yìí ó wá jẹ́ nìkan tó ń ta ọjà ní gáràjì. In tó ń ta ojú bẹ́ẹ̀ yẹn lọ àwọn kan àwọn ọmọ gbòòrò àwọn tó wà ní gbòòrò pé ẹ rajà ẹ tajà àwọn tẹ́ pé ẹ sáré gba gáàsì méjì wàhálà tí wọ́n nìyẹn. Ihun tó ń kádà kó ń wá tà nìyẹn. Inú kòkò dúdú lẹ̀kọ̀ funfun ti jáde. Àǹtí mi ni gbogbo àtó ń ṣe yìí 15 years ago yẹn ìdọ́ǹtè ìyàwó dẹ̀ sọ fún títí kó tó kú pakini ìtì nígbà tó lọ́n dẹ̀ bá kára pé ikú máa dé ibẹ̀ kọ́ ló kú sí ó ṣàárẹ̀ ó dẹ̀ padà kú sí ilé ìwòsàn mi àwọn tẹ́fẹ́ sọ nípa kú àǹtí mi mo wá wò pé okay o fẹ́ change game yẹn mọ́ mi lọ́wọ́ o fẹ́ sọ̀rọ̀ àǹtí mi èmi náà wá gbé pósítà jáde okay ṣe fẹ́ ká bẹ̀rẹ̀ game yẹn àǹtí tèmi tó ti kú ní 15 years ago kò jẹ́ tó mọ̀ àǹtí mi múríká ọlọ́run bá ń fọ̀nù kẹ́ wọn kò jẹ́ tó mọ̀ ṣe yé o wá kọ èmi náà gbé pósítà pé irú kú wo ló pa Kàfáyá details later game ni ṣe game to game mọ̀ pé game ni má pè lẹ́sìn fẹ́mi o torí mo rí òpònú ọmọ àkúṣe ìṣọ̀lá yẹn sọ pé ẹni tó bá ní pé ẹ̀hún ò ní gbà orí tí ẹ dàrú ni ṣé bí wọ́n ṣe kúrú lọ́pọ̀lọ́ ṣe kúrú ni torí mo rí àkúṣe ìṣọ̀lá yẹn tó fò bọ́ta ńjọ́ kejì ipe ẹ̀yin méjèèjì mo fẹ́ bá yín sọ tọrọ ní wọ́n wà bias ẹni tó bá ní wọn ò ní gbà náà méjèèjì èèyàn gbórúkọ àǹtí mi jáde ipò òun fẹ́ sọ̀rọ̀ ikú tó pa àǹtí tèmi ṣé kémi náà máa wà sọ ikú tó pàyàwó tí ẹ ní so that èmi náà bó dẹ̀ ṣe kọ pósítà lèmi náà ṣe kọ pósítà kódà mo wo bóyá kọ pósítà èmi náà fi details later síbẹ̀ game ni ṣe game to game má pè lọ́rọ̀ ẹ̀sìn fún mi má kọ́ fi tàn pé ọ̀rọ̀ ẹ̀sìn ní kíni ṣé ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn wa ló ní pé kẹ́kọ́ máa lọ sọ̀rọ̀ òkú tó ti kú 15 years ago ni ṣọ́rọ̀ ẹ̀sìn ní kó máa lọ sọ̀rọ̀ ya tèmi tó ti kú ní 22 years ago ni ṣẹ́sìn nìyẹn ẹ̀sìn wo ló sọ ká máa ṣerú ẹ̀ ẹ̀sìn wo ló pè ká máa ṣerú ẹ̀ má pè lẹ́sìn it's a game ìwọ wá ń sọ pé o fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ó bá ti gbà ní méjì ìwọ bọ̀bọ̀ yẹn o kàkàkílẹ̀ ìwọ àti kàkàkílẹ̀ ẹjọ́ mi ni máa bá rú ọmọ àkúṣe ìṣọ̀lá yẹn sọ̀rọ̀ ó gàn mo tún wá pè sórí prógráàmù ẹ láti jẹ́ torí àwọn èlò sẹ́ni pé ó ń pè síbẹ̀ kí n pè mo tún wá pè sórí prógráàmù ẹ mo bẹ́ẹ̀ búùsì péjì ẹ lọ́wọ́ fúwà sórí náà ọjọ́ tó ti ń ṣe àkúṣe ìṣọ̀lá ẹ ta ló fún ẹ lówó lọ́wọ́ ọjọ́ tó bá sọ̀rọ̀ mi náà máa fún ẹ lówó ta ló fún ẹ lówó rí èmi ló fi ń pawó náà èmi lẹ fi ń pawó èmi làgún mú owó yín jọ́ ló fi ń pe ẹjọ́ tó ń gbé síbẹ̀ pé àkúṣe ìṣọ̀lá àkúṣe ta ló fowó síbẹ̀ mo wá pè wọlé síbẹ̀ láti ṣàlàyé pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí o Saheed ohun tó béèrè ni mo fún Saheed padà wá pè sórí prógráàmù yẹn lẹ́yìn ìgbà tí Saheed wá pè sórí prógráàmù yẹn Saheed fúnra rẹ̀ wá ní pé òun fẹ́ gbé mi wọlé mo dẹ̀ gallant wàá bá mi bẹ̀ láti pé ó fẹ́ sọ ọpọlọ tèmi ṣeré wọ́n tó mọ̀ pé jíríta lọ́pọlọ tèmi ọpọlọ mi ju ọpọlọ ẹ lọ Saheed kémi wá búra lórí wípé ṣé mo mọ̀ nípa ọ̀rọ̀ Flash TV I'm sorry ṣé mo mọ̀ nípa ọ̀rọ̀ True TV Flash True TV torí ọ̀tọ̀ ni flashback ọ̀tọ̀ ni Flash True TV pé kémi ṣé mi mọ̀ ń pa ẹ̀ èmi náà wá sọ fún pé okay kí n tó búra o mo wá mọ̀ fi bẹ̀yẹn pass message fún ẹ irun tó máa dùn ẹ́ dáadáa mo mọ̀ sọ ni pé kí n tó búra o ìwọ náà kọ́kọ́ búra tó bá mọ̀ nípa àwọn page báyìí ní kí nǹkan báyìí ṣe bí nǹkan ṣe báyìí ṣe kúkú gbóná tó mi fẹ́ sọ̀rọ̀ yẹn mọ́ mo mọ̀ sọ bẹ́ẹ̀ ni tó mo fẹ́ kó dùn ẹ̀ torí kọ́dẹ́ kí n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wípé ní ìgbà tí Saheed lọ sí UK mo mẹ́nu lọ́rọ̀ yẹn lẹ́ẹ̀kan mo padà Saheed ṣe fídíò kan ní UK ó wá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyàwó mi kò dárúkọ ẹ̀ o
wípé àwọn obìnrin kan ìyàwó òun ò kúkú kèfèrí ṣebí obìnrin kan ló kú sorry ṣebí obìnrin kan ló ní pé òun ò ṣe ìsìláàmù mọ́ àwọn ọmọbìnrin yẹn mo wá gé fídíò yẹn kó tó di pé gbogbo ilé ìṣẹ̀lẹ̀ kó tó pé gbogbo ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi yìí ṣẹlẹ̀ ní o kó tó pé ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi yìí ṣẹlẹ̀ pé ó lọ́ọ̀ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi yìí mo wá sọ fún Saidi mo ní Saidi jẹ́ ká mọ́rọ̀ àwọn fámìlì wa kúrò lórí ohun tá a jọ ń fà yìí ẹ jẹ́ n play voice yẹn kó tó pé ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi yìí ṣẹlẹ̀ ní o kó tó pé ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi yìí ṣẹlẹ̀ rárá ní o mo ní jẹ́ ká mọ́rọ̀ àwọn fámìlì wa kúrò ń bẹ́ẹ̀ jẹ́ kémi àti ẹ máa fa ohun tá à ń fà lọ lẹ́yìn ìgbà ló padà tó lọ gbé fídíò ẹ máa gbọ́ o fídíò voice mo fẹ́ play yìí kó tó di pé lọ́yìn ṣe ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ni o nígbà tó wà tó ṣe fídíò kan ní UK ó jẹ́ kí n máa play lórí screen but kí ni system tí mo lò yẹn mọ́ tó dé kò ṣiṣẹ́ lé ní mo pe Saidi jẹ́ ká stop ọ̀rọ̀ àwọn fámìlì wa má ká máa sọ̀rọ̀ àwọn fámìlì wa jẹ́ kí máa tẹ́jọ́ máa pò lọ ọjọ́ yẹn ló ń sọ̀rọ̀ Satu Jamiu àtàdégún wa nígbà tán ti padà mọ̀ pé bench warrant yẹn original ni ó wá ń lo àpèbọ̀ fún Satu Jamiu ẹ jẹ́ kẹjọ máa ṣe ní ẹ jẹ́ máa kíní kan ni mo wá send message sí ẹgbẹ́ nǹkan tí mo sọ fún ẹ máa gbọ́ o bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Haji Saidi ṣètò ṣe dáadáa ni adẹ̀kú ọ̀rọ̀ yẹn ọjọ́ kò ní kú lẹ́yìn ọlọ́run bá wo ọmọ tí ajé àná filẹ̀ mo wo program tó ṣe léde mo dẹ̀ gbọ́ nǹkan tó ń sọ nípa kíyèsí tó ń pe àwọn Satu Jamiu àti Malam Yusuf sí nípa iṣẹ́ tí ó yẹ kí wọ́n mójútó. Àkọ́kọ́ náà ilé tí òun ṣẹ̀ṣẹ̀ ń sọ lénìí òun ni tí àwa ti ń sọ lọ́jọ́ tó ti pẹ́ pé kí a gbéjà wàhálà ká gbéjú sẹ́gbẹ́ kan kájọ mójútó ọ̀rọ̀ dá wa pápá jùlọ àwọn méjèèjì yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe fẹ́ sí òkèèrè ṣùgbọ́n gbà náà wọ́n táwa sọ yẹn ò wọ̀ yín létí nítorí pé ẹ̀yin lẹ̀ ń gbé àwọn èèyàn lọ ilé ẹjọ́ ẹ̀yin lẹ̀ ń fọlọ́pàá mú àwọn èèyàn ẹ̀yin lẹ̀ ń fi ọlọ́pàá àrásì àwọn èèyàn ṣùgbọ́n nísìnyí mo padà rí pé mo padà mention pé tọ́lọ́pàá bá gbé Malam Yusuf inú àwọn ọ̀tá máa dùn tọ́ ẹni pa mí aláìní pa mí torí pé gbogbo ilé àwa náà sọ tẹ́lẹ̀ ìpè kò jẹ́ kó máa rí bẹ́ẹ̀ láàárín àwọn méjèèjì ṣùgbọ́n ìyẹn kọ́ mo fẹ́ lò Saidi mo kàn rí pé ìyẹn bíi àpèbọ ni. now kí tó máa proceed ẹ rí pé mo sọ wípé àwa tí ń sọ fún yín ti pẹ́ pé àti Satu Jamiu àti Yusuf Adépọ̀jù pé káwọn méjì máa jà tó wọ́n jọ wúlò fẹ́ sìn ni mo dẹ̀ máa ń sọ gbogbo pé àwọn méjì dáwà wọn akọ́mọ ń kéwù nìkan ló ní ládájú wọn lọ kò yẹ kí wọ́n máa jà tipẹ́tipẹ́ mo ti máa ń sọ o ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò wọ̀n wọn létí torí pé àwọn náà pa hand ńgbà yẹn Saidi yẹ wà sọ pé nísìnyí pé yẹ kẹjọ máa ṣe papọ̀ torí pé nísìnyí ọjà ti jẹ wọ́n gbogbo pé kò ń ṣe fake warrant yẹn fake ni bench warrant yẹn àwọn náà ti di kedere ńsìn wọ́n ti di kedere so that lẹ́yìn ìgbà tí mo wá sọ̀rọ̀ yẹn tán ẹ wá bọ̀ tí mo sọ ń pa ọ̀rọ̀ ìyàwó mi ẹ jẹ́ ìsúnmọ́ yìí díẹ̀ ẹ máa gbọ́ kẹlọ̀ kí kankan náà ni ẹ máa gbọ́ o ẹ jẹ́ kí n tún pè padà. ṣùgbọ́n nísìnyí mo padà rí pé mo padà mention pé tọ́lọ́pàá bá gbé Malam Yusuf inú àwọn ọ̀tá máa dùn tọ́ ẹni pa mí aláìní pa mí torí pé gbogbo ilé àwa náà sọ tẹ́lẹ̀ ìpè kò jẹ́ kó máa rí bẹ́ẹ̀ láàárín àwọn méjèèjì ṣùgbọ́n ìyẹn kọ́ mo fẹ́ lò Saidi mo kàn rí pé ìyẹn bíi àpèbọ ni ṣó ti rí ẹlẹ́ẹ̀kejì tí mo wá ṣàkíyèsí nínú fídíò tó ṣe wàá rí pé mo ti clear lórí mídíà pé for now èmi ti gbé ọ̀rọ̀ Saidi ṣètò ọ̀rọ̀ ẹ̀ mo ti gbé sẹ́gbẹ̀ẹ́ kan. ṣe gbọ́ mo ní mo ti clear lórí mídíà pé mo ti gbé ọ̀rọ̀ Saidi ṣètò sẹ́gbẹ̀ẹ́ kan mi ò fẹ́ sọ ọ̀rọ̀ Saidi ṣètò mọ́ mo ti pa ẹ́ tì ẹ ṣe jàre àfa títí lọ pẹ́ thank you for your star mo ti pa ọ̀rọ̀ Saidi ṣètò mi ìfẹ́ sọ ọ̀rọ̀ ẹ mọ́ ẹ máa wá gbọ́ lọ o ẹ máa gbọ́. tí mo wá ṣàkíyèsí nínú fídíò tó ṣe wàá rí pé mo ti clear lórí mídíà pé for now èmi ti gbé
ọ̀rọ̀ Saheed Shittu ọ̀rọ̀ ẹ mo ti gbé sẹ́gbẹ́ kan, you understand, mo ti gbé ọ̀rọ̀ yìí sẹ́gbẹ́ kan torí pé ohun tí mò ń torí ẹ̀ bá ẹ fa nǹkan ọlọ́run ti bá wa ṣẹ́rí ẹ kó ní ẹ̀ wọ́n á tún lè dọ̀la kó tó bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n for now èmi ti kó lórí yẹn. Ṣùgbọ́n mo pé òun pa àwọn àṣàmọ̀ kan fídíò tó ń ṣe, mo wá fẹ́ clear láàrin èmi àti ẹ̀ nípa pé ìyàwó ẹnìkan kúrò nínú Islam. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ìyàwó tiẹ̀ o, máa sẹ́ni fídíò yẹn sí ẹ o, máa sẹ́ni proof ẹ̀ sí ẹ o, lọ́lọ́run bẹ́ẹ̀ ṣe ìyàwó ẹ̀ ò kúrò nínú Islam. Wọ́n á ń rò pé ṣé kò ṣe pé bóyá ọ̀rọ̀ tájà Kúdí sọ 2022 gbà tí mo lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ ní Dubai, nígbà tó play voice ẹ̀ tí Fúlàní send ṣe tẹ́ fi frustrate ẹ̀ tó fi bínú sọ̀rọ̀ ńgbà yẹn pé ìwà táwọn mùsùlùmí ń wù ó lè jẹ́ kíyàn kó nínú Islam, kíyàn padà síbi tíyàn ti ń bọ̀. Mo gbé ṣé kò ṣe yẹn ní òun dọ́gbọ́n fẹ́ máa reverse. Ohun tó wá pè yẹn ni o, alhamdulillah pé ẹ frustrate ẹ lóòótọ́ o, ẹ frustrate ẹ gan nígbà náà, ṣùgbọ́n alhamdulillah pé Ọlọ́run ò yọ kó nínú Islam. That's number one. Alhamdulillah. Number two, ṣùwárí àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa mo ti sọ fún Saheed pé ẹja mú wọn kúrò ní ọ̀rọ̀ tá à ń fà yìí. Ṣé ń gbọ́? Ọkùnrin ni ẹ́, ọkùnrin ni mí. Ẹ túbọ̀ yẹn gbọ́ o. Ẹ túbọ̀ yẹn gbọ́ o. Ẹ wá tuntun gbọ́ o. Alhamdulillah pé ẹ frustrate ẹ lóòótọ́ o, ẹ frustrate ẹ gan nígbà náà, ṣùgbọ́n alhamdulillah pé Ọlọ́run ò yọ kó nínú Islam. That's number one. Number two, ṣùwárí àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa mo ti sọ fún Saheed pé ẹja mú wọn kúrò ní ọ̀rọ̀ tá à ń fà yìí. Ọkùnrin ni ẹ́, ọkùnrin ni mí. Ìgboro ni ẹ́, ìgboro ni mí. Tó yẹ ìmú tá a bá jọ fà tí a bá yanjú láyé àtúlọ yanjú ẹ̀ lọ́run. Ṣùgbọ́n táwọn ìyàwó wa àtàwọn ọmọ wa tá à ń fi sí Saheed àwọn bí ìyàwó àtàwọn ọmọ wa, àwọn fámílì àwọn ìyàwó wa, ẹ jẹ́ ká máa ro tiwọn náà mọ́ o. Inú mi dùn pé mo ti ṣe é pé àwọn fámílì ìyàwó mi kò sí kò tó fẹ́ dùn wọn mọ́. Ẹ gbọ́ nǹkan tí mo sọ ń bẹ̀ yẹn, ẹ ní sùúrù o. Gbogbo àsìkò tí mò ń sọ ọ̀rọ̀ yìí kò tí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi rárá, ẹ má gbàgbé o. Èmi náà ò dẹ̀ sọ nǹkan nípa ọ̀rọ̀ Kàfáyà o. Mi ò sọ nǹkan pa ìyàwó ẹ̀. Gbogbo àsìkò tá à ń sọ̀rọ̀ yìí mi ò tí ì sọ nǹkan kan o. Òun ló ń ṣe fídíò tó ń ju òkú ọ̀rọ̀ o. Mo níjà máa rántí àwọn fámílì àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa. Ìhun tá jọ ń fà ìjẹ́ kó mọ láàrin èmi àti ẹ, tá a bá rí yanjú láyé à lọ yanjú ẹ̀ lọ́run. Bó jẹ́ ká yọ tàwọn fámílì wa kúrò ńbẹ̀. Wàláhì ká yọ tàwọn fámílì wa kúrò ńbẹ̀. Because èmi mọ̀, ṣé mo pé ẹni burú mọ̀ ẹni máa sọ fún ló wá wàláhì sí láyé láyé kéèyàn máa sọ fún mi pé mo burú gan ni o. Kò sí ẹ̀dá Ọlọ́run kan tó lè mọ di wọn bí mo ṣe burú tó. Torí pé mi ò bẹ̀rù kankan láyé ju Ọlọ́run lọ. Mi ò bẹ̀rù kankan láyé. Kíní kan dẹ̀ dá mi lójú, ó dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run pé èèyàn kan ló máa pa mí. Èèyàn kan. Fúlà kò ń jẹ́ kí n bẹ̀rù. Òun ó ti kọjá pé èèyàn ló máa pa èmi Álímì Àdìó ọmọ kò owó èèyàn kan. Ọjọ́ tọ́lọ́run bá ní mo dàgbà mo dógbò ikú Ọlọ́run ni máa kú. Èmi ò ní ìgbàgbọ́ pé èèyàn ló máa pa mí. Kò ń jẹ́ kí n bẹ̀rù ẹnikẹ́ni tó wá débi wàhálà. Títí kòwé bá gún mi tán kò sọ onítọ̀hún lábẹ́ sánmọ̀ máa gbàṣọ́ lára ẹ̀. Àbíjà wèrè. Mo ń sọ pé àwọn tó sì ń dì mí mú lọ́wọ́ ló dì mí mú. Tinubu bá bí mi tán bí àwa náà ní owó lọ́wọ́ ju Káwúrà lọ, màá jẹ́ kó mọ̀ pé Tinubu gan sákò lórí mídíà. A máa fi mídíà ní anybody lára. A máa fi mídíà ní anybody lára. Tinubu bá bí mi tán àwọn tó dì mí lọ́wọ́ tí ń dì mí lọ́wọ́ mú. Tí ẹ bá lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pẹ̀lú tọ́lọ́hun ṣe fún yín lárísìkì. Tẹ́ ẹ lè pé ọ̀tún, kẹ́ ẹ pé òsì. Kẹ́ ẹ wò pé kí ló ń dá wàhálà alẹ́ ó dá gẹ́gẹ́ bí èèyàn tó ń wà àtúnṣe ní Islam o. Ẹ jẹ́ kí n bá yín yanjú ẹ̀. Kẹ́nikẹ́ni má bára wọn fa wàhálà mọ́. Tẹ́ bá ní ẹ̀ ní ṣe pé ẹ fẹ́ máa báàkì àwọn kan lẹ́yìn ẹnìkan tó bá tó àsìkò sùúrù mi ò ní gbé mọ́. Mo sọ bẹ́ẹ̀ fún sùúrù mi ò ní gbé mọ́. Tí kò lè ṣe kó bá bálákú bá bẹ nìkan lè ṣe fún mi. Ẹ̀rù ò ń bà mí tó bá débi wàhálà. But mo máa ń pa àlọ́ síwájú ìjà.
ìtí mo sọ yẹn ó ti yé àwọn tó yé. Mo sọ fún ẹ pé jẹ́ ká mú ìyàwó àtàwọn ọmọ wa kúrò ńbẹ̀ àtàwọn fámílì wa. Torí pé mo mọ̀ pé tá bá jọ bẹ̀rẹ̀ ìwọ ló máa dùn jù. Àwọn fámílì ìyàwó tèmi ń sìn, wọ́n ti gé wọn létí lọ. Anybody máa kọrúkọ anybody síbẹ̀ yẹn, anybody máa kọrúkọ anybody síbẹ̀ yẹn, jọ máa kọrúkọ anybody síbẹ̀ yẹn. Òun ni wèrè máa kọrúkọ anybody síbẹ̀ yẹn. Àwọn fámílì ìyàwó tèmi wọ́n ti gé wọn létí lọ. Àwọn èèyàn gbọ́n kankan mọ́, kò sí fámílì ìyàwó mi kan tẹ́lẹ̀ sọ̀rọ̀, ń sí fámílì ìyàwó mi kankan ò lè pè mí mọ́. Ìyá ìyàwó mi àjọ ń gbélé l'Amẹ́ríkà ni, àjọ ń gbélé. Kò gbọ́n kankan mọ́. Ìyàwó mi, ó tẹ̀lé kó lórí Facebook, Ajaku wàláhì sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, Ajaku ni ó gbọ́n kankan. Wàláhì kò gbọ́n kankan. Tẹ́ bá máa rí nsìn orí TikTok ni, ijó la bí ni. Ijó ni máa jó ń tiẹ̀, ò ní rí bànújẹ́. Ijó ni. Ijó lòun ń jó ń tiẹ̀, òun ò gbọ́n kankan mọ́. Kò dẹ̀ sí fámílì mi kankan tó lè pè mí pé ohun tí mo ṣe lórí social media ọ̀kan lọ́mọ lè jáwọ́. Ta fámílì wọ́n lè wọ́n ti ta ló fẹ́ pè mí. Wọ́n lè pè mí tó mọ̀ pé ohun tí mo ṣe orí òdodo mo wà. Ẹ jẹ́ n tí wàá jẹ́ ṣé kan Saheed. Mo máa play voice yẹn padà o. Inú tó yẹ kí ó tún wá lè dìyàn lọ́wọ́ mú. Pé tá bá tiẹ̀ wá jọ bẹ̀rẹ̀ wèrè, tá bá bẹ̀rẹ̀ wèrè yẹn pẹ̀lú wèrè, tá bá bẹ̀rẹ̀ wèrè gangan ni o. Nǹkan méjì wà tó lè kàyàn lọ́wọ́ kò. Méjèèjì Ọlọ́run ti mú mi kó lórí ẹ̀. Àwọn òbí yàn lè kàyàn lọ́wọ́ kò. Mi ní ìyá mi ní bàbá. Àwọn tó tún wá lè kàyàn lọ́wọ́ kò làwọn ọmọ tí wọ́n gbọ́dọ̀ máa tijú àwọn ọmọ. Because tí o bá tijú àwọn ọmọ ẹ, o gbọ́dọ̀ máa tijú àwọn ọ̀rẹ́ ọmọ ẹ. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní drag ẹ, táwọn ọmọ ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ọmọ ẹ, why don't tell your daddy now? Ṣé bí mi ṣe wà yín sìn? Àwọn ọmọ tèmi wọn ò ní Yorùbá lọ́rẹ̀. Àwọn ọmọ mi wọn ọmọ Yorùbá lọ́rẹ̀. Àwọn ọmọ mi ò dẹ̀ wá sórí social media. So gbogbo tá à ń ṣe yín sìn, à ń ṣe dáwà ni, ọmọkùnrin dáwà ni mo ń ṣe. Àwọn ọ̀rẹ́ àwọn ọmọ mi kẹ̀kẹ́ òyìnbó ni wọ́n ọmọ mi àwọn ọmọ mi àwọn tẹ̀gbọ́n tá à ń sọ ni. Sọ́dọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó abájọ bẹ̀rẹ̀ wèrè gangan ni o, ní original wèrè gangan. Àwọn kúrò ló máa sú. Mo ń sọ̀rọ̀ pé jẹ́ ká mú tàwọn fámílì wa kúrò níbẹ̀. Lẹ́yìn ìgbà tí mo wá sọ ká mọ́ àwọn fámílì wa kúrò níbẹ̀ jẹ́ tó sùn mẹ́yìn ẹ̀ máa tuntun gbọ́ o. Ọlọ́run ti bá wa ṣẹ́rí ẹ kó díẹ̀. Wọ́n á tún lè dọ̀la o, kó tó bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀. Mo sún sẹ́yìn díẹ̀ ni o. Èmi ti kó lórí yẹn. Ṣùgbọ́n mo pé òun pa àwọn àṣàmọ̀ kan nínú àwọn fídíò tó ń ṣe. Mo wá fẹ́ clear láàrin èmi àti ẹ̀ nípa pé ìyàwó ẹnìkan kúrò nínú Islam. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ìyàwó tiẹ̀ o. Màá sẹ́ni fídíò yẹn sí ẹ o, màá sẹ́ni proof ẹ̀ sí ẹ o. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ìyàwó ẹ̀ kúrò nínú Islam. Wọ́n á ń rò pé ṣé kò ṣe kí bóyá ọ̀rọ̀ tájà Kúdí sọ 2022 ìgbà tí mo lọ ṣe birthday ní Dubai, ní ìgbà tó play voice ẹ̀ tí Fúlàní send ṣe tẹ́ fi frustrate ẹ̀ tó fi bínú sọ̀rọ̀ ńgbà yẹn pé ìwà táwọn mùsùlùmí ń wù ó lè jẹ́ kíyàn kúrò nínú Islam, kíyàn padà síbi tíyàn ti ń bọ̀. Mo rò pé ṣé kò ṣe yẹn ni òun dọ́gbọ́n fẹ́ máa reverse. Òun tó wáyé pé yẹn ni o, alhamdulillah pé ẹ frustrate ẹ lóòótọ́ o, ẹ frustrate ẹ gan nígbà náà. Ẹ jẹ́ n sáré sọ tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. Máa play video Saheed yẹn o. Ẹ jẹ́ n tẹ̀ kọ́ play video Saheed yẹn náà. Ẹ jẹ́ kọ́ play video yẹn gbọ́. Ẹ máa wo video yẹn o, mo ń bọ̀ o. Video yẹn lélẹ̀. Ẹ gbọ́ video yẹn. Tó ṣe orílẹ̀ yẹn o. Ń bọ̀. Ẹ wo video yẹn. Video yẹn lélẹ̀. Ẹ lè máa bá yín fa rọ̀bọ̀rẹ́bẹ̀ tí nọ́mbà nìyẹn. Ṣùgbọ́n pé kí àgbo wa lọ ṣẹbọ àbọ̀dọ̀ òkú olúflam lọ́nà. Àkúmọ̀ ẹ̀ tíyàwó ẹ̀ sọ pé owó ṣe Islam mu owó ṣe Islam mọ́ lórí social media ìwà iná ni. Ó ní owó ṣe Islam mọ́ kó fòun lẹ̀ owó lè ṣe mọ́ láyé. Ó dẹ̀ padà chọ́ọ̀chì. Àwọn adúpẹ́ fọlọ́run pé tiwa ò rí bẹ́ẹ̀. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillahi. Ọlọ́run fa ẹ̀sùn bí àwọn mọ́lẹ̀ tó. Now, video Saheed ṣe yìí. Òun mú send voice message sí pé ṣé kò ń ṣáájà Kúdí ló ń sọ o. Torí pé mo dúpẹ́ pé Ọlọ́run òun ní kíyàwó tèmi kúrò nínú Islam o. Ìyàwó tèmi kúrò ní Islam o. Wọ́n
máa ń wò. Mo ń bọ̀. Kò ní ọ̀rọ̀ tá à ń fún. Sorry. Ìyàwó tèmi ò kó Islam nígbà yẹn ní 2022. Ìgbà yẹn èmi àti Fúlàní àti jọ close. Èmi àti Yahya Kudi wá ní misunderstanding. Normal ọkùnrin àti obìnrin máa ìyàwó àtọkọ máa ní misunderstanding. Ó wá pe Fúlàní gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọkọ ẹ̀. Ó wá rojọ́ mi fún. Fúlàní wá record àṣẹ ńgbà yẹn Fúlàní àti Saheed ti settle táwọn ò mọ̀. Tí wọ́n play wa. Mo dẹ̀ sọ fún bàbá Bariga bá mo lọ Canada. Ipe bàbá Bariga Fúlàní àti Saheed ti settle. Bàbá Bariga ní wọ́n ti settle wọ́n settle. Ìgbà tí mo wá lọ sí Dubai ní 2022 tí mo lọ ṣe birthday mi ní Dubai ni Saheed wá launch voice Yahya Kudi lórí social media. Ó wá dùn ọmọbìnrin yẹn gan. Ó dùn ọmọbìnrin yẹn wá fi emotion sọ̀rọ̀ pẹ̀lú bànújẹ́ pé irú Islam wo lẹ ń ṣe iná because ẹni tí Islam ò yé tẹ́lẹ̀ kí n tó fẹ́ ni. Kudi ló ń jẹ́ lóòótọ́ ṣùgbọ́n church tí màmá ẹ̀ ń lọ ló ń tẹ̀lé màmá ẹ̀ lọ. Torí church màmá ẹ̀ ń lọ l'Amẹ́ríkà. Kò sí ẹbí tí ò sí rú ẹ̀. Abẹ́gbọ̀. So that pé why Islam wo leléyìí ná tẹ́ pé màmá gbé àṣírí ara yín bọ́ta tó gbé bẹ́ẹ̀ ṣe ń ṣe Islam yín leléyìí o èmi á fi Islam yín lẹ̀ fún mi máa padà sí ibi tí mo ti ń bọ̀ o. Yahya Kudi sọ ọ̀rọ̀ yẹn ó sọ̀rọ̀ yẹn ní ọjọ́ birthday mi ó kọ̀la ló sọ̀rọ̀ yẹn on the ní 2022 ọ̀rọ̀ yẹn dùn mí débi wípé mo fi ìdùnnú ṣọjọ́ ọ̀bí ni kò ṣe bànújẹ́ pé ẹ bọ́ ṣe frustrate ìyàwó mi. Mo wá dé padà sí Amẹ́ríkà ọ̀rọ̀ yẹn dùn mí mo kọ́ fẹ́ ṣe bí ọkùnrin pé pẹ̀lú kan tó sọ ẹ̀mí nífẹ̀ẹ́ mọ́ máa kó nílé mi mọ́ pé tẹ̀ ní sùúrù ọ̀kan lọ́mọ tó bá ní òun ti ẹ̀ṣẹ̀ Islam àpáta tí màá wá kọ́ lóòótọ́ ni tó bá ní ṣẹ̀ríà Islam ní ká kọ́ obìnrin nítorí pé òun ò ṣẹ̀sìn wa mọ́ lóòótọ́ ni ọmọ kò dé ìlú òyìnbó tí láwọn òfin kan wà nínú ṣẹ̀ríà pé o lè lò ní ìlú òyìnbó ṣẹ̀ríà ni pé ẹ má fi igi bóbìnrin ṣeré pé mo fẹ́ marry ẹ I will marry you mo ti marry ẹ ó dà mò ń fẹ́ ẹ ó dà mi ò fẹ́ mọ́ ṣẹ̀ríà ni ṣẹ̀ríà Islam ni máa ṣe nílùú òyìnbó òun náà ń ṣe kéré o ṣebú nǹkan ni ìyẹn kọ́ lọ ṣe fake wedding sìn tá a ṣe ń bọ̀ lórí yẹn ọ̀pọ̀lọpọ̀ nílùú òyìnbó ní kákòlò wọn bó ṣe ń gbàwé ẹ o so that ìlú òyìnbó ò kọ́ lè ní o fẹ́ kọ obìnrin èmi ò ṣe fake wedding o mo fẹ́ ìyàwó mi ní ṣùlọ́kà ni ṣùgbọ́n nílùú òyìnbó ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà tí ó dẹ̀ mọ àǹfààní tíyàwó yìí ṣe fún ẹ̀ńgbà tó fẹ́ ní ṣùlọ́kà níbi ọ̀rọ̀ òwe ní òwe ti financial o èmi mo ń gbọ́ bùkátà lórí financial lè tèmi o má ṣe mi gbọ́ o but gbogbo ayé ló mọ̀ pé mo bá Yahya Kudi l'Amẹ́ríkà ni fífẹ́ tí mo fẹ́ lọ́lọ́run ló ń sábàbí láti ní ìwé tèmi náà kí wá wò pé torí pé ọmọbìnrin náà ò ṣẹ̀sìn mọ́ kí wá ní mi ò fẹ́ mọ́ ayé máa ṣì mí gbọ́ wọ́n nígbà tó ti gbàwé lọ́wọ́ ẹ̀ ó ṣe má ní ò fẹ́ mọ́ ó wá ń parọ́ mẹ́sìn ó wá bẹ̀rẹ̀ kí n lọ gbé ọmọ kan kiri ń sin ń parọ́ mẹ́sìn ní ìyẹn kọ́ ló kàn mi ì lè kọ́ ní tó kù ní pé jẹ́ kí n wẹ̀ padà sínú Islam kájú ẹ̀ ló bá wa yanjú ọ̀rọ̀ yẹn tó fi padà sínú Islam ṣé yé yín kájú ẹ̀ ló bá wa yanjú ẹ̀ padà sínú Islam ṣé yé yín. Ohun tí mò ń torí ẹ̀. So that now mo wá ń pèsè àkíyèsí pé jẹ́ ká yọ tàwọn ìyàwó wa kúrò ń bẹ̀ ẹ máa gbọ́ voice yẹn lọ. Nínú àwọn fídíò tó ń ṣe. Máa gbọ́ lọ. Ìpè ìwà táwọn mùsùlùmí ń wù ó lè jẹ́ kí yàn kó. Ẹ jẹ́ sùn mẹ́yìn díẹ̀. Ó yá. Ìpè kò jẹ́ kó máa rí bẹ́ẹ̀ láàárín àwọn méjèèjì. Ṣùgbọ́n ìyàgbọ́ mo fẹ́ lò Saheed mo kàn rí pé ìyẹn bíi àpèbọ ni. Ṣòtìrí ẹlẹ́ẹ̀kejì tí mo wá ṣàkíyèsí nínú fídíò tó ṣe wá ní pé mo ti clear lórí mídíà pé for now èmi ti gbé ọ̀rọ̀ Saheed ṣètò ọ̀rọ̀ ẹ̀ mo ti gbé sẹ́gbẹ́ kan you understand mo ti gbé ọ̀rọ̀ ẹ̀ sẹ́gbẹ́ kan tó di pé ohun tí mò ń torí ẹ̀ bá ẹ fa nǹkan ọlọ́run ti bá wa ṣẹ́rí ẹ kó ní ẹ̀ kó wá tún lè dọ̀la o kó tó bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n for now èmi ti kó lórí yẹn ṣùgbọ́n mo pé ó ń pa àwọn àṣàmọ̀ kan nínú àwọn fídíò tó ń ṣe mo wá fẹ́ clear láàrin èmi àti ẹ̀ nípa pé ìyàwó ẹnìkan kúrò nínú Islam
Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ìyàwó tiẹ̀ o máa sẹ́ni fídíò ẹ̀ sí ẹ o máa sẹ́ni púrúfù ẹ̀ sí ẹ o Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ìyàwó ẹ̀ òkú ẹ̀ náà Islam. Wọ́n á ń rò pé ṣé kò ṣe pé bóyá ọ̀rọ̀ tájà Kúdí sọ 2022 ìgbà tí mo lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ ní Dubai ní ìgbà tó play voice ẹ̀ tí Fúlàní send ìṣẹ́ tẹ́ fi frustrate ẹ̀ tó fi bínú sọ̀rọ̀ ńgbà yẹn pé ìwà táwọn mùsùlùmí ń wù ó lè jẹ́ kíyàn kó nínú Islam kíyàn padà síbi tíyàn ti ń bọ̀. Mo rò pé ṣé kò ṣe yẹn ní òun dọ́gbọ́n fẹ́ máa reverse ohun tó wáá pè yẹn ni o alhamdulilayi pé ẹ frustrate ẹ lóòótọ́ o ẹ frustrate ẹ gan nígbà náà ṣùgbọ́n alhamdulilayi pé Ọlọ́run ò yọ kó nínú Islam. That's number one. Number two, ṣùwárí àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa mo ti sọ fún Saheed pé ẹjẹ́ àmú wọn kúrò ní ọ̀rọ̀ tá à ń fà yìí. Ọkùnrin ni ẹ́, ọkùnrin ni mí. Ìgboro ni ẹ́, ìgboro ni mí. Tó yẹ, ní mo tábàjọ fà tí àbá yanjú láyé àtúlọ yanjú ẹ̀ lọ́rùn. Ṣùgbọ́n táwọn ìyàwó wa àtàwọn ọmọ wa táwọn fi sí Saheed àwọn bí ìyàwó àtàwọn ọmọ wa, àwọn fámílì àwọn ìyàwó wa, ẹ jẹ́ ká máa ro tiwọn náà mọ́ o. Inú mi dùn pé mo ti ṣe débi pé àwọn fámìlì ìyàwó mi kò sí kan tó fẹ́ dùn wọn mọ́. Ṣùgbọ́n fẹ́ kọ́ lọ mọ̀ wípé nígbà tó wọ́ tájà Kúdí mo ti mo pe fámìlì ìyàwó ẹ̀ ìyẹn Amiru Ajala. Wà nígbà tí mo ṣe tèmi fún wọn ó dùn wọn. Mo dẹ̀ mọ́ sí kó ti níyàwó mi mo rò pé mo mọ̀ kó níyàwó mi. Gbogbo tí àwọn kàkàkí ń sọ mi ò fẹ́ sọ̀rọ̀ ni. Pé ìyàwó ẹ̀ wà lóyún. Ibi kọ́ mọ ebi ò bá wọn sọ pé ìyàwó tó wà lóyún mo mọ ìyàwó ẹ̀ tó wà lóyún. Wàláì tààlà mo mọ ìyàwó ẹ̀ tó wà lóyún mi kàn fẹ́ dá sí ni ìyàwó ẹ̀ tó wà lóyún lọ́wọ́lọ́wọ́ báyìí mo mọ ìyàwó ẹ̀ tó wà lóyún tó yẹ tó bá ti di pé ká tún bẹ̀rẹ̀ sí ní wọ àwọn ìyàwó wa Saheed ìwọ tó fẹ́ bẹ̀rẹ̀ o mo lè fẹ́ kó lọ́mọ kí ló fẹ́ dájú pé ìyàwó tí wọn náà fẹ́ tó wà pẹ̀lú ẹ̀ ní London bẹ́ẹ̀ yẹn kò bẹ́ẹ̀ ṣe Islam o kò bẹ́ẹ̀ ṣe Islam o àwọn ọmọ obìnrin tó bí ìkan ló gbé jáde sí tó ń pè ní síkírọ̀ tó ṣí orílẹ̀ yẹn o mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ọmọ tọ́lọ́run yọ̀ǹda fún mi ló ń ṣe ìsìláàmù wọ́n dẹ̀ ń borí wọ́n dẹ̀ ń kírun mo lẹ̀ fún wọn ṣe fáàrí ṣùgbọ́n tó bá di pé kó máa lọ pa ọ̀run aṣáàmọ̀ pé ìyàwó yàn kan tó bá ju òkú máa ju òkú lòtú Saheed o tó bá ju òkú máa ju òkú lòtú o ṣùgbọ́n tó bá di kálàfíà ìjọba èmi ti gbé ẹ̀jú lẹ̀ o tó bá tún ju òkú máa ju òkú lòtú o sàlámà alẹ́kùn dàbọ̀. Now ṣe ti gbọ́ pé àlàyé tí mo ṣe fún Saheed lẹ́yìn lélẹ́yìí o mo di sẹ́ẹ̀rì kíní láti August 26 kó tó di pé ó launch ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ni o ẹni tí mo wá bá sọ̀rọ̀ báyìí ọjọ́ tí mo bá sọ̀rọ̀ ọjọ́ Monday August 26 ọjọ́ Thursday ẹ̀ ló tún launch ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ṣé tí ẹ di ni Saheed ṣé tí ẹ di ni o má bìlì kò stubborn now wá launch ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi èmi náà wá yíwọ́ pápátá mo wá yíwọ́ tán sí ẹ so that àwa pàdé lọ́dọ̀ Àkúùsì Ṣọlá mo wá mọ̀ ọmọ mo wá tẹ ojú ẹ ṣé wá rí níta wá sọ lọ́dọ̀ Àkúùsì Ṣọlá yẹn ẹ jẹ́ n play ohun tá a sọ ń bẹ̀ mo fẹ́ ṣe analysis kan níbi nǹkan tá a sọ yẹn ẹ̀mẹ́ kí n play tó lásìkò ẹ rí pé nígbà tí ó ní kí n búra mo ní kóun náà kọ́kọ́ búra òun náà lè búra torí ó mọ̀ ń pa àwọn pages yẹn èmi ò lè parọ́ pé mi ò mọ àwọn tó ní àwọn pages tèmi page kan náà ni mo dẹ̀ mọ̀ tó ní mi ì mọ̀ tó mi mọ̀ tó mi ò but èmi kọ́ mo operate lórí ẹ̀ èmi kọ́ but wọ́n náà mọ̀ àwọn tó ní pages yẹn wọ́n náà operate lórí ẹ̀ wọ́n operate lórí ẹ̀ ṣé wá rí àwa ń sọ ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi mo ní ṣé o lè mú mi ni number one Saheed mo sọ fún ẹ ní kọ̀rọ̀ mo tún sọ fún ẹ Saheed mẹ́tàlá ẹ̀ ò lè mú mi ọjọ́ tá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni olóyè Ìgbòho ní kó jẹ́ kó mọ̀ pé ẹ̀mí ẹ̀ ò gbé ọ̀kan lọ mọ́ òun prove stubbornness ni mo ṣe ń fìyà jẹ gbogbo ìgbà o ò lè rí draw níjọ́ láti bẹ̀rẹ̀ báyìí o ò rí draw rí màá nú ẹ màá fún ẹ màá ṣe fún ẹ ní ṣá màá ọ̀n bí ẹ̀dá ò rí draw rí kò wá sí ìgbésẹ̀ tó kan tó gbé ń pa mi láyé ò sọ sídìí rí ṣùgbọ́n pé èmi nìkan náà ló fẹ́ bá jà ló tún ṣe padà ní fresh problem tó padà níyì náà
sórí tí o bá ti gbà wípé èmi náà lọ́lọ́run máa lò láti yọ ẹ́ nínú ìṣòro yẹn ni wàá bá kú. Ìṣòro yẹn ni wàá bá kú. Ó jura wọn lọ ò stubborn tó mi Saheed. Orí mídíà mo ti ń sọ yìí. Tó bá dẹ̀fẹ̀ mọ́ pé ò stubborn tó mi, a kò gbọdọ̀ máa tún ní pé à ń lérí pé à ń jẹ́ṣẹ̀ mọ́. Ò stubborn tó mi. Mo ń sọ fún ẹ lọ́dọ̀ Àkúùsì Ìṣọ̀lá, mo ní Saheed ṣé mi ẹ gbé ìwọ tó wá fọ̀rọ̀ lọ. Onípẹ̀ ẹ̀gbọ́n mi wá bá ẹ ní. Oda ṣó lè ṣe nǹkan kan fún mi ni. Ó wá rojọ́ fún ẹ. Oda pẹ̀lú ariwo tó pánsìn, ṣó gba kọ́bọ̀ lápò mi fẹ́ gbọ́n mi. Oda ó ti pariwo. Ẹ̀gbọ́n mi wá fọ̀rọ̀ fún ẹ ní. Ṣó o lè gba kọ́bọ̀ lọ́wọ́ mi fẹ́ gbọ́n ẹ. The worst part tó tún wá ṣe ni pé ẹ̀gbọ́n mi tún wá bẹ́ẹ̀ fún wọn lọ́wọ́ nìyẹn. Mo sọ fún ẹ pé mo ní bá mi ràn ọ́ lọ́wọ́. Bá mi ràn ọ́ lọ́wọ́. Ẹ wá béèrè lọ́wọ́ Saheed títí di ìsìn. Brother yẹn kò fún ní kọ́bọ̀ o. Kò fún ní kọ́bọ̀ o. Ó kàn use and dump. Use and dump. Now nsìn kélé máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo irú àwọn tó bá rí bẹ́ẹ̀ nínú ẹbí. Adeliasu, you are welcome. Kélé máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó bá rí bẹ́ẹ̀ nínú ẹbí. Mo gbọ́ voice ẹ̀gbọ́n mi yẹn kan tó èmi ò ní ẹ̀gbọ́n mi ni lóòótọ́ o. Kò dẹ̀ sí kan tó lè yà wá. Ṣùgbọ́n bó ṣe ń gbóná ló ń gbóná yẹn èmi ò lè pé. Tó yàbọ̀ tún pè ń sìn, ó máa lo bí nǹkan mi lè pé. Mo mọ̀ pé okùn bí ọmọ èmi àtẹ̀gbọ́n mi ò lè jà. Mo dẹ̀ pé àwọn tí ó jẹ́ ẹ̀gbọ́n wa kankan náà wọn pé kò tẹ́ tó pé èèyàn kankan. Bọ̀ mo rí ara àta kan tó pè, ara àta ni o. Mi ò mọ̀ ẹni tọ̀hún rí o. Ẹni yẹn wá send ẹ̀ sí mi. Mo wá gbọ́ tẹ̀gbọ́n mi yẹn ń sọ wípé àṣọ olórí burúkú ni Saheed Shittu. Wọ́n ní lásìkò tásìkò wo ló ti ń ṣe pé Saheed Shittu. Ó ní àṣọ fẹ́ lo òun ni. Àṣọ ń parọ́ pọ̀ máa ràn òun lọ́wọ́ ni. Èmi wá ń sọ dẹ́mi mi pé ṣé bí wọ́n lo kó ẹjọ́ fámìlì ẹ lọ bá nísìn kọ́bọ̀ kò rí fún ẹ lọ́hùn. Èmi tọ́lọ́ ń pè ní golden son mọ̀lẹ́bí tiẹ̀ ní dèdè bọ́lá wọn ṣe mí yìí sìn. Ó ti ṣe ohun tó yẹ kó ṣe fún mi, ó ti ṣe ohun tí kò yẹ kó ṣe fún mi. So that èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run lọ́lá foríjì, ṣùgbọ́n ó kéré nu ẹni tó lè sọ fún mi sìn pé pẹ̀lú ohun tó wá ṣe yẹn ò jẹ́ wá tọ́ òkè wá fún lówó ń sìn. So that kí lè máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó bá rí bẹ́ẹ̀. Tó bá tara alé ẹ lọ́pọ̀ o lè ríra tó bá wọ́n. O lè ríra tó bá wọ́n. Ẹbí ẹni ò ṣe ni. Ẹbí ẹni ò ṣe yẹn o lè fi wá aláàárọ̀ lásán. Ìkìdá pé wọ́n ń pè ẹ̀ mọ́ mi pé àbúrò ọ̀kan lọ́mọ ẹ̀gbọ́n ọ̀kan lọ́mọ ó tó ní fàárí fún tóun ò rò débẹ̀. Ó tó ní fàárí pé ẹ̀gbọ́n ọ̀kan lọ́mọ tó ń fàárí. Ṣùgbọ́n tí yóò bá ti lè má lè jirú wa ìyàwó náà lè má lè jirú tiwọn náà tiwọn ọ̀rọ̀ ẹbí mi nìyẹn kò kàn anybody. Now mo wá sọ fún pé ṣé o lè mú mi ni Saheed wá pé mo tẹnu mọ́ rẹ̀ tó ẹ̀mẹ́ta pé ṣé o lè mú mi ni wá pé ó padà fún mi létí pé mi ò lè mú ẹ oníjà pàdé lórí íńtánẹ́ẹ̀tì Saheed ò ní làákàyè ṣe pé interview túká ní pé já pàdé lórí íńtánẹ́ẹ̀tì ẹ jẹ́ n play kíní ẹ káwọn èèyàn gbọ́ ẹ jẹ́ n play káwọn èèyàn gbọ́ ẹ jẹ́ n play káwọn èèyàn gbọ́ ẹ máa gbọ́ ẹ jẹ́ n play káwọn èèyàn gbọ́ oníkà pàdé lórí íńtánẹ́ẹ̀tì Saheed mi tí mo sọ pé ṣé o lè mú mi ni afọ́jú ni afọ́jú òun lélẹ́yìí afọ́jú ẹ máa gbọ́ afọ́jú tó ní màá ju ẹ lóko ó jẹ́ kó mọ̀ pé tó dẹ̀ sí ókò lọ́wọ́ ó ti gbẹ́sẹ̀ lé nǹkan kan afọ́jú ni màá fọ́ ẹ lóko lórí o dẹ̀ wọ́wọ́ ẹ̀ kò sóko mẹ́ wàá ti mọ̀ pé ó ti gbẹ́sẹ̀ lé nǹkan kan èmi tí mo sọ pé o lè mú mi ẹ̀mí ẹ̀ ò gbé táfíjọ́ fọ̀rọ̀ táfíjọ́ túká lórí ẹ̀ ẹ máa gbọ́ ẹ gbọ́. ọba mọ̀ ń pa ẹ̀ kí gbèsè ayé ẹ̀ dojú sọ bẹ́ẹ̀. kí n tó búra sí lórí kọ́kọ́ búra pé gbogbo tí flashback abdulsalam tí flashback be wise don didi àtàwọn péjì yẹn tí wọ́n kàn pa kọ́kọ́ búra pé tí ò bá mọ̀ ń pẹ̀ bí ìyàwó ẹ̀ ṣe kúkú gbóná tí gbogbo àwọn ọmọ ẹ̀ náà kúkú gbóná búra lórí. ìyàwó ẹ̀ mú Ọlọ́run dárí ju gbogbo wa. mi ò mọ gẹ́ẹ̀sì tí mo sọ. padà síbẹ̀. tí ò bá ti mọ̀ ṣe sùúrù. Saheed bẹ́ẹ̀ni mo ní pé kọ́ máa ṣe sùúrù. ìwọ náà búra pé tí ò bá ti mọ̀ gbogbo àwọn péjì yẹn pé bí ìyàwó ẹ̀ ṣe kúkú gbóná kí ìwọ náà kúkú gbóná àtàwọn ọmọ ẹ̀. ó ti ní òkúkú gbóná sáfàrẹ́ báyìí. ó yá sọ ọdún bẹ́ẹ̀ sọ.
ṣe sùúrù ṣe sùúrù. Wọ́n gbọ́ Sọ ẹ̀. ma pé mo ti dì wọ́n mú gbogbo ẹ̀yẹ yẹn máa gbọ́ o. Mo ti dì wọ́n mú lọ́wọ́ fọ̀ nígbà tí mo bá ẹ sọ̀rọ̀ pa ọ̀rọ̀ bọ̀dá ẹ̀. Tí n bá pe flash, tí n bá pe kílẹ̀ pé John Didi Ọlọ́run bínú sí mi láì tí kò gbọ́ mi. Èmi mo pe John Didi pé ó fi ẹ lẹ̀. Mo pe kílẹ̀ pé be wise kílẹ̀ pé ṣé be wise ṣe àkóso be wise mo ní kó fi ẹ lẹ̀. Mo sọ fún kí ló ń polúkú ẹ̀ flashback kó fi ẹ lẹ̀ pé ẹ̀sìn ọ̀bọ yẹn lẹ̀ ṣàkóso kálukú ṣàfilẹ̀ nígbà tó fi ẹ lẹ̀. Nígbà tí ìyàwó mi kú ìgbà tó bẹ̀rẹ̀ lọ́ṣìn àtáàkì níbi bẹ́ẹ̀. Báwo mo ṣe bẹ̀rẹ̀ lọ́ṣìn àtàkì Saheed? Ó yà ní sùúrù nígbà tó lọ Aláàjì sí Saheed. Dákẹ́ jẹ́ o. Dákẹ́ o. Ọlọ́run kọ́ ní péjì ẹ. Ọlọ́run ní péjì ẹ la máa lò ní o. Ẹ̀mí péjì ọgbọ́n tá à ń ṣe yìí o. Ṣáà dákẹ́ o. Wọ́n máa wò wá ń tiẹ̀ o. Ó lọ kọ́ síbẹ̀ pé ìyàwó mi kú toyún. Saheed, ṣó o lè búra? O lè fi ọmọ ẹ búra kémi mo kọ́. Ṣé o mọ̀ pé tí mo torí ẹ̀pù yẹn nìyẹn? Saheed, wọ́n tó máa búra lórí irọ́ Saheed. Mo ní búra bóòmọ̀ ń pa ẹ̀. Èmi náà wá ń sọ fún ẹ, ìgbà tó sọ bẹ́ẹ̀ fún mi, mo dẹ̀ sẹ́ǹdì ohun tí flashback mo sẹ́ǹdì ohun tó sọ sí ẹ pé ìwọ náà búra. Má dà pọ̀. Ní ọjọ́ yẹn tí ìyàwó mi kú, mo pè ẹ́, mo sọ pé ohun tó kọ yìí, ṣé tó kọ yìí dáa? Saheed, Ẹ sọ pé ẹ ti rí mo dẹ̀ ní búra bóòmọ̀ ń pa ẹ̀. Ó ti tó. èmi náà wá ń sọ wájú mo búra fún ẹ. Èmi náà wá ń sọ Ó pé búra fún mi. gbọ́ mi, ìhun tí bí wáyé. Tó bá búra fún mi, mi ò ní sọ jáde. Ṣòṣìrí jáàsó tọrọ fún Amẹ́ríkà tán gbogbo ayé. Lànàtù láì alàlìkà àti bí. Saheed ọmọ pé táwọn péèjì yìí ń dá lára tó ń dá lẹ́nu wàhálà òkèèrè. Ó mọ̀, ọjọ́ táwọn bàbá Sàdíkà, Fúlàní, Àfàlàbíbù, àbájọ gbé tó pè wá, tọ́nà fẹ́ yanjú ọ̀rọ̀ yìí. Tí wọ́n ní pé ká stọ́ọ̀pù àwọn péèjì yìí, ṣe bí àti ìkóró ní mítìn táwọn péèjì tó ní kọ̀ọ̀kan kú kan pa mi. Saheed, láti June mo ní mi ò ní ṣe program, mo dẹ̀ stọ́ọ̀pù àwọn péèjì yìí, àwọn fans mi lónìí, bí wọ́n lè bọ̀ káwọn fans yẹn lónìí àwọn tọ̀hún yẹn. Mo stọ́ọ̀pù pé kọ́ máa kọ̀ọ̀kan nípa ẹ̀ mọ́. Tí n bá sọ fún wọn kí n má ṣoríire, kàkà kí ó release voice nígbà tí ìyàwó ẹkùn mo ní kò gbọdọ̀ gbé jáde. Ṣó yẹ? But àwọn péèjì yìí kí n tó lọ Nàìjíríà, ṣé gbogbo ohun tí àwọn péèjì yẹn kọ́ ń pa mi, ṣé bí mo wọ́n mo ṣe pé mi ò rí wọn ni? Tí bá mọ̀ ń pa ẹ̀ ní sùúrù tí bá mọ̀ ń pa tó ń sọ yẹn kí ìlú Ọlọ́run bá mi. Bọ̀ tí ò bá wá mọ̀ ń pa kí ló dé wọn lọ́dọ̀ tọ̀ fún wọn? Tọ́bọ́lẹ́pọ̀ àti àjọba Saheed, Nígbà tí wọ́n yá bọ̀ tí wọ́n àtàkì ìyàwó mi náà ṣe ń àtàkì Saheed, tí a bá fẹ́ kí àlàáfíà àjọ wà lọ stọ́ọ̀pù àwọn olórí burúkú péèjì yẹn náà, kí ni lọ tó stọ́ọ̀pù àwọn tèmi Ìwọ náà náà? lè stọ́ọ̀pù gbogbo tó o bá stọ́ọ̀pù irọ́ tí wọ́n náà ń pa. Wà á ní kó stọ́ọ̀pù péjì yẹn ni. Ìyá wọn Saheed, ìyá wọn pamọ́ ẹ̀. Saheed wọn pamọ́ ẹ̀. Ìyàwó mi ti kú toyún tó ń parọ́ ń bẹ̀. Ṣé mo sọ lẹ́nu ara mi Saheed? Mo sọ bẹ́ẹ̀. Ó dà Kíkọ sórí ibẹ̀ yẹn Saheed, àwọn ọ̀dọ́ ti sọ ó ní. dà láàárín èmi àti ẹ Saheed. Saheed, Sáàkì dákẹ́. Àbáṣákì ẹ̀ṣẹ̀ sùúrù. Sáàkì dákẹ́. Saheed, láàárín èmi àti ẹ. Àbáṣákì ẹ̀ṣẹ̀ sùúrù. Sáàkì dákẹ́. No, Àwọn ẹ̀ṣẹ̀ Saheed. pé àwọn tó bèèrè múlẹ̀ àbáṣákì bá wí. Saheed, láàárín èmi àti ẹ. Ok, láàárín èmi àti ẹ, ṣé mi ò send the voice message sí ẹ wípé wrong information òun lẹni yẹn sọ pé èmi mọ̀ ìyàwó ẹ tó lóyún? Ṣé mi sọ yẹn fún ẹ ni? Ẹnìgbà tó wá jẹ́ pé wrong information wáyé tó lè sọ fún pé rọ́bìṣì ló kọ. Wọ́n ṣe kí ló kọ́ mi? Wọ́n ètò àwọn táwọn náà sọ ń pa mi sọ kọ́ correct wọn ni. Ìyàwó ẹ tó wà lóyún mọ̀ bọ́nà, ṣé mi mọ̀ ìyàwó tó wà lóyún ni? Àwọn ènìyàn wọ́n mọ information ń pa ẹni wàhálà Mo ti gbọ́. Èmi ò sọ bẹ́ẹ̀. Ihun táwọn pé jẹ́ sọ ń pa mi, wọ́n mọ̀ correct wọn ni. It's a game. Ọ̀rọ̀ ẹ̀sìn kan mọ́. Èmi ò fẹ́ play game ń tèmi. Tó bá pẹ́ mo fẹ́ play game ni. Òṣìṣẹ́ sọ́hùn. Nígbà tí tó bá pẹ́ mi fẹ́ play game ni. Nígbà tí ẹ̀gbọ́n
ẹ máa wo ẹ máa bóyá fọpọlọ yàn ṣeré o. lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ Saidi Saidi ó yé mi. No, kò sí tó yẹ o. Bọ̀bọ́ yìí ń pa irọ́. Bọ̀bọ́ yìí ń parọ́. Ó ní kò ṣe game. Ẹ máa gbọ́ o. Ó pè mí July 9. Ó sọ tí ẹ̀gbọ́n mi sọ mi ò lè deny. Kasim is my blood brother. It's my blood brother. Mi ìdẹ̀ ní ìdílé kò tẹ́ sọ́kọ́ ní máa separate mi àti ẹ̀ láyéláyé. Wọ́n náà ti mọ̀ lọ́dọ̀ èmi àti ẹ bọ́lá ṣe pé wà ń là káyì. Ó mọ̀ pé dèédé ohun tó ń sọ nípa mi yẹn. Ìwọ gbọ́dọ̀ pé ló ń pa. Ó ní ìdí ẹ̀ pé. Ó parọ́ mọ́ ẹ tó kó púrúfù ẹ̀ fún mi ó dẹ̀ kúra fún mi. Mi ò lè fúlẹ̀ gbogbo pọ́ìntì tó wà lọ́wọ́ mi. Saidi ó parọ́ mọ́ ẹ. wo bí. Kò sí mi ìdí ìpínlẹ̀ ogun tó wà lọ́wọ́ mi tó. Saidi farabalẹ̀ ọ̀rẹ́ bí ẹlẹ́bí ọ̀rẹ́ bí òrìṣà sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí ṣe yẹ. Ọmọ ẹ̀dá sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí má ṣe kó kí n dá sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí. Ó dá dá sí. Mi ò débi fẹ́ dá sí. Saidi ò ń dá sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí. Ìwọ máa ń dá sí. Má ṣe kó kí n dá sí. Mi ò má dá sí máa dá sí. Ẹgbọ́n Saidi wòye fọpọlọ ṣeré. Ó náà wò kí n dá sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí. Èmi mi ń dá sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí tẹ́lẹ̀ ẹ lọ wò mi ń dá sí. Ìwọ tó ní pé ó dá sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí ó ti ṣe fídíò 3 lórí ọ̀rọ̀ yìí o before kí n tó kọ́ọ̀lù yìí o. Ẹ máa gbọ́ lọ ẹ máa bùtà ẹ̀yìn dẹ̀ sí o ẹ máa gbọ́ lọ. Ẹ máa gbọ́ lọ. Máa dá sí torí mi máa padà dá sọ̀rọ̀ Máa dá sí lọ. Má sọ́ọ̀fù máa dá sí ó dá máa dá sí. Wá náà sí. Kàsímù wá bá ẹnìyẹn. Ó dẹ̀ ní ìdíyẹ ní sùúrù. Ó ní ìdíyẹ. Mo dẹ̀ ní bá mi ẹ̀pù ẹ̀. Wá bá mi fún ẹ̀pù ó gbẹ́jọ́ ẹ̀ wá fẹjọ́ sùn ni. Ṣé wọ́n jẹ́ kóòtù ni ọ̀gbẹ́ni? Ṣé wọ́n jẹ́ kóòtù ni? Ṣé wọ́n lè mú mi ni? Ṣé wọ́n lè mú mi fún Kasim ni? Ó wá fẹjọ́ ẹ̀sùn mi ni ṣé mi nígbà tí ókè ṣé mi wá dájọ́ ni. Saidi ìwọ tó wá fẹjọ́ sùn ṣé ẹ̀mí ẹgbẹ́ mi ni? Ṣé wọ́n lè mú mi ni? Ẹ̀mí ẹgbẹ́ mi ni. Ó wọ́n lè mú mi náà. Ìwọ náà wọ̀rọ̀ tó ń sọ jẹ́. Ó lè mú mi àbí wèrè nìyẹn ni ó lè mú mi lóòótọ́ náà. Wèrè nìyẹn ni ó lè mú mi wojú mi náà ó lè mú mi. Ẹ̀mí ẹ̀ ò gbé àrànjú mú ẹ̀ máa rànjú. Èmi ràn yín ni. Ṣé ó lè mú mi ní àbí wèrè nìyẹn ni. Ṣé that ibi ẹwà ìjọ fọ̀rọ̀ yẹn ibi tá ẹ̀ǹdì kọ́ọ̀lù yẹn sí ni pé ẹ̀mí ẹ̀ ò gbé ó lè mú mi. Géèmù yẹn ò yẹ tó mi. Àwọn ṣiṣẹ́ pé ìfọ̀n géèmù tí ò yẹ tó mi tó mọ̀ ń pa ìwọlé pé ìwọ tó gọ̀. So that nígbà tájọ lérí síra pé àjọ lérí kúrò ń bẹ̀ ni. Já pàdé lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n á jẹ́ kí wọ́n á fi àjùlọ ràn yín. A kúrò ń bẹ̀ báyìí. 1 hour kò tẹ̀ tó 1 hour mo bá wọn launch fọ́tò síta ni. Èmi mo launch fọ́tò yẹn. Fọ́tò tí mo dẹ̀ launch yẹn nípa fake wedding yẹn. Ẹ pé gbà tí mo launch ẹ báyìí gbogbo wọn dákẹ́ lọ ni. Gbogbo wọn dákẹ́ lọ ni. Wọ́n bí wọn dọ́gbọ́dọ̀ tún mítì ni wọ́n ṣe. Wọ́n gbọ́dọ̀ dì lọ́wọ́ mú. Tó mo ti dì wọ́n lẹ́pọ̀n mú ẹ̀pọ̀n wọn ibi ẹ̀pọ̀n gọ́gọ́ mo lọ yẹn. Torí pé lọ́wọ́lọ́wọ́ tá wà ní UK nsìn wọn ò fi sí COS ṣeré báyìí. Ẹ mọ̀ iye àwọn tí wọ́n ti rán lẹ́wọ̀n nítorí COS fake COS. So that ibi tí mo lọ yẹn ló yẹ kí gbogbo wọn silent. Tẹ́ bá rí pé wọ́n kọ wèrè kan tó rí page wọn pé ẹ pé òun ni ògbọ́n sìn yín o òun ni ògbà ń sìn yín o òun ni ògbọ́n sìn yín o òun ni ògbà ń sìn yín o ó ti pàdé ohun tó ju tiẹ̀ lọ ní abẹ́ yá wèrè. Ṣé mo bá ń ṣe léré ni? Ṣé bẹ́ẹ̀ lẹ́bi ní ká máa wọnú ẹbí ẹlẹ́bí? Ṣé ẹ̀yin lẹ́bi ká máa wọnú ẹbí ẹlẹ́bí ká bẹ̀rẹ̀ sí ní wọnú ẹbí ara wa náà? Ìjọ́ tí mo sọ fún yín pé tábàjọ bẹ̀rẹ̀ ẹ̀ẹ́nẹ́mi wàhálà yẹn gangan ṣebí oníyàwó mẹ́ta sọ fún mi pé Yusuf sọ fún òun pé òun gangan ni wàhálà. Ṣé ká bẹ síta ọ̀rọ̀ tẹ send sí ká bẹ síta ni. Bóyá ẹ lè pè wọ́n bóyá ká bẹ síta o. Ọ̀rọ̀ tẹ send sí mi mọ̀ bẹ́ẹ̀ ni kí n bẹ síta ni o. Ẹ má ti pè wọlé ẹ jẹ́ sáré sọ̀rọ̀ ìtàn owó ẹ má ti pè wọlé ẹ má ti pè wọlé.
so that ìgbà mi sọ wípé mi gangan ni ìjọ̀gbọ̀n gbọ́ nǹkan tí Akeem sọ ń bí báyìí gbọ́ nǹkan tí Akeem sọ. pé ni Mọ́lá Yusuf ẹ̀mí ò gbé bọ̀dá ẹ̀ Mọ́lá Yusuf ẹ̀mí ò gbé tí bá tú kàṣà lálẹ́ ṣùgbọ́n mo kàn máa ń wù ẹ́ ní pé ọmọ. ọ̀rọ̀ tó sọ yìí ó lẹ́mọ̀ aláṣọ àdépọ́jú lẹ́mí wọn ò gbé wàhálà mo wá discuss pé ọ̀kan lọ́wọ́ sọ pé mi yóò gbé wàhálà wọ́n ní bóyá kò mọ̀ pé mi gangan wàhálà. eré ọmọdé ẹ gbọ́ ṣẹgbọ́ nígbà yẹn sọ pé òun gangan ni wàhálà nígbà tẹ́ rí wàhálà gangan original wàhálà gangan sìn ṣé ẹ máa sáré kiri bí mo ṣe ń rí sìn mẹ́sẹ̀gì tó ń kọ́ mi lọ́wọ́ ń sìn mo ṣe ń rí sìn pé lọ́wọ́lọ́wọ́ ń sìn wọ́n wà lọ́ndì run wọ́n lọ sọ́dọ̀ èèyàn kan ní sìn wọ́n lọ sọ́dọ̀ èèyàn kan lé ní sìn tó ń sáré kiri lọ́wọ́ nígbà tẹ́ rí wàhálà gangan wàhálà gidi ẹ jẹ́ ń já yín tán èmi yóò gbé ọ̀kan lọ ọmọ ẹ gbàgbé ẹni tó ń practice wàhálà yẹn tọ̀tọ̀ fi àtọ̀ wàhálà lọ fi bí èmi àánú Ọlọ́run lọ́lọ́ ti ní kí n kéwú abẹ́yà wèrè ní mo sọ orúkọ bàbá mi ń jẹ́ kòwé ẹ mọ̀ túmọ̀ kòwé mo sọ fún túmọ̀ kòwé tipẹ́tipẹ́ yà wèrè ní mo náà mi yóò gbé mi bí wàhálà ẹ fi Késárì lẹ́fù Késárì ẹ̀mí yóò gbé ó dẹ̀ jẹ́ kí n já yín tán ibi tẹ́ lọ lé nìyẹn bàbá tó ń sponsor yẹn tó bá yá social media la máa fi yanjú gbogbo ẹ̀ ṣèbó nóhùn náwó lọ́wọ́ ni social media la máa fi yanjú gbogbo ẹ̀ ẹ mọ̀ pé kò sólówó tí ò mọ̀ pé social media ju òun lọ president sákò lórí social media gbẹ̀rún pé ó ní wọ́n ti fẹ́ bà tòun jẹ́ lórí social media ẹ pè wọlé jàre ẹ pè wọlé ń sìn president sákò lórí social media tó bá yá a máa drag bàbá yẹn wọnú issue yìí a máa drag ẹ̀ a mọ̀ pé àdánwò tágbára owó òkà wà lọ́dọ̀ Ọlọ́run sàlámù alaykum warahmatullahi wabarakatuh jàre sàlámù alaykum. ok mo ń bọ̀ ẹni sùúrù o ẹ jẹ́ n fi earphone mi gbọ́ àdánwò tó kọjá olówó wà lọ́wọ́ ẹ má wọ́rì ṣẹ́dígí ẹ má bẹ̀rẹ̀ àníyàn yẹn bọ̀ mo ń bọ̀ o mo ń gbọ́ yín báyìí mo ń gbọ́ yín one on one. kò sí wàhálà ó yá ẹ má wọrí ẹ má lọ ókè ó dáa kéré o lónílé lálejò lọ́mọdé àti lágbàlagbà à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pé Yusufu irọ́ pọ̀ jù ó wà l'Àbújá lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dọ̀ Chief Justice Anthony General ó wà ń bẹ̀ nítorí ọ̀rọ̀ kéèsì yìí ṣùgbọ́n a mọ̀ kíní kan dájú pé ẹni tó jẹ́ Chief Justice nísìn Nàìjíríà ìyá wa dáadáa mi ní dárúkọ yín olóòótọ́ ni yín o olódodo ni yín o ẹ má jẹ́ kí wọ́n wá kó bọ̀wọ́ bọ̀ yín lẹ́sẹ̀ o ẹ̀yin èèyàn bá mi gé kíní yìí jáde ìyá wa tó jẹ́ Chief Justice of Nigeria àlejò tẹ́ gbà láti lọ bú Yusufu irọ́ ló wá pa fún yín o lórí kéèsì impersonation tí wọ́n ṣe fún Ustaz Jamiu Adégúnwà irọ́ ni wọ́n wá pa fún yín o adẹ̀mọ̀pọ̀ lóòótọ́ ni yín o ìyá wa ẹ bá wa dúró lórí òdodo ọjọ́ yẹn ti wà ní kóòtù ẹ jẹ́ kí ilé ẹjọ́ máa bẹ́jọ́ lọ bench warrant wà lọ́rùn wọn ẹ jẹ́ kí ilé ẹjọ́ máa bẹ́jọ́ lọ
tí ọba mọ̀ pé orí òdodo làwọn wà ẹni kí wọ́n yọjú sí kóòtù ẹjọ́ nítorí tọ́lọ́run ìyàwó ọlọ́run ní dọ̀rọ̀ yín rú o lórí ẹ̀rọ tá a wà lórí èyí àwọn tó ti fẹ́ dẹjọ́ ìrú tó ti kú ti tó mẹ́rin o àwọn tó fẹ́ gbàbọ̀dẹ̀ tó fẹ́ dẹjọ́ ìrú wọ́n ti tó mẹ́rin o àwọn tó fẹ́ dẹjọ́ ìrú tó fẹ́ tán ti kú lórí kéèsì ti tó mẹ́rin o ìyàwó ọlọ́run ò ní dọ̀rọ̀ gbogbo tó bá mọ chief justice nàìjíríà tó ń ṣẹ̀ṣẹ̀ èèyàn báyìí obìnrin ni ẹ bá wa sọ pé ọ̀rọ̀ tí Yusuf wá bá wọn sọ ó wá parọ́ fún wọn ni o ó wá parọ́ fún wọn ni o ẹ jẹ́ kí ilé ẹjọ́ máa bẹ́jọ́ lọ mo wíire àbí mi wíire subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalina walhamdulillahi rabbil alamin bó bá ṣe wá jẹ́ àjọmọ̀ wa bá lọ ṣe tí rí ìrìn tí wọ́n rìn lé ní ìrìnà sí Àbújá yẹn a mọ̀ pé èèyàn kan ló wà lábẹ́ tó ń sponsor wọn pé ọlọ́pàá ò ní mú wọn lójú ojú ayé òun ẹnìkan ló wà lábẹ́ wọn tó ná owó fún wọn wípé ọlọ́pàá ò ní mú wọn lójú ayé òun tó bá ní òun ò ní gbọ́ òun ò ní gbà ipò ọlọ́pàá ò ní mú wọn lójú ayé òun pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọlọ́pàá máa mú wọn lẹ́yìn ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọlọ́pàá máa mú wọn lẹ́yìn ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àdàbí tí a bá wà lórí ẹ̀bi lókù àdàbí tí a bá wà lórí ẹ̀bi lókù lórí wípé ẹ bà wá lórúkọ jẹ́ ẹ ń fìyà jẹ wá lọ́rùn àìtọ́ àwa ní pé à ń fẹ́ justice ẹ wá ń sá eré kiri ẹ wá ń ná owó fún wọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àdánwò tágbára owó ò ní ká wà lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn ò ní ṣépè fún yín ṣùgbọ́n mo ti ń tijú o tó bá yá máa káṣọ kó lórí ẹ̀ ṣèbẹ́ ti fáìlì fún wọn lọ́ọ̀yà yín lẹ lò ẹ ti fáìlì fún wọn tó bá yá máa káṣọ kó lójú ẹ̀ subhana rabbika mi ẹ wo ẹ jẹ́ ń dalé bẹ́ẹ̀ ẹ má máa pè wọlé kó pè wọlé kí n tó máa lọ jẹ́ on time ó kù 10 minutes péré mi yẹ kó kọjá 2 hours ẹni bá máa pè wọlé láàrin 10 minutes yẹn ẹ pè wọlé +1 2 3 4 +1 2 3 4 ẹni máa +1 2 4 7 4 6 5 6 5 0 9 +1 2 4 7 4 no, +1 3 4 7 4 6 5 6 5 0 9 láàrin ìṣẹ́jú mẹ́wàá tó kù lórí ẹjọ́ yẹn tó ní sáré lọ sábùjẹ tí ń fò kiri a máa káàsì yín ni ẹ bá fojú bẹ́ẹ̀ yẹn lọ lórí ẹjọ́ tó wà nílẹ̀ yìí justice máa ṣẹlẹ̀ because àwọn òṣèlú lórí irọ́ àwọn òsáré kiri ṣùgbọ́n kí ní kọ́ làwọn mọ̀ pé gbogbo àwọn tẹ̀ ń lọ bá yẹn gbogbo ẹni tẹ̀ ń lọ bá tó wà ní Nàìjíríà yẹn àfi tó bá ju Ọlọ́run lọ tí wọ́n bá ju Ọlọ́run lọ lẹ máa borí ẹjọ́ yìí ṣùgbọ́n tí wọ́n bá ti ju Ọlọ́run lọ ìdájọ́ tó máa tọ́ fún wọn tágbára owó àti connection nìkan ló máa gbé wá bá gbogbo wọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ihun tó máa ju owó lọ àdánwò tó máa ju owó lọ ló máa gbé wá bá wọn tó bá dijọ́ Friday a máa tẹ̀síwájú mi ṣe ìgbà kọ́ọ̀lù mọ́ subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin ó dàbọ̀.